ra lẹ́mí o tìrẹ ni Olúwa tìrẹ ni Olúwa mo fi sílẹ̀ fún ọ òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni Olúwa ó ní pé tìrẹ ni bàbá mi mo fi sílẹ̀ fún ọ òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni Olúwa bàbá tìrẹ ni Olúwa mo fi sílẹ̀ fún ọ òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni Olúwa ó tún sọ wípé àwọn abalẹ̀ ń bẹ̀rù wa ó ṣe Jésù ó ṣe oyún lólùgbàlà ó ṣe Jésù ó ṣe ògo Ọlọ́run ọba mi ó ṣe Jésù ó ṣe ìṣẹ́gun oore rẹ̀ ó ṣe àwọn abalẹ̀ ń bẹ̀rù wa ó ṣe Jésù ó ṣe oyún lólùgbàlà ó ṣe Jésù ó ṣe ògo Ọlọ́run ọba mi ó ṣe Jésù ó ṣe ìṣẹ́gun oore rẹ̀ ó ṣe o Jésù táwọn máa yìn ọ́ ó ṣe o Jésù Ọlọ́run ayọ̀ wa ó ṣe o Jésù táwọn máa yìn ọ́ bàbá gbọ́pẹ́ táwọn wá fún ọ ó ṣe èmi balẹ̀ gbẹ̀rù àwọn kẹ̀ ó ṣe Jésù ó ṣe ọlá nìkẹ́ bí oṣù ló sọ bẹ́ẹ̀ ó ṣe Jésù ó ṣe ògo Ọlọ́run ọba mi ó ṣe Jésù ó ṣe ìṣẹ́gun oore rẹ̀ ó ṣe o. Gbogbo yín wípé ẹ kú dédé àsìkò yìí ṣe dáadáa làbá yín. Ó ní ìyìn Ọlọ́run mi. Èèmọ̀ nìtàn lẹ́rù rẹ̀ o. Ẹ kú ojúmọ́ mọ́ ẹ kú ojúmọ́ rẹ tó mọ wà lónìí ọpẹ́ náà là ń dá f'Ẹlẹ́dùmarè ọba mi òkè. Lábẹ́ ìyẹ́ apàrẹ̀ ìyìn ọlá ògo ní fún wọn. Agbára ti bàjẹ́ ti rẹ̀ ẹgbẹ̀rún àwọn kò tó yí lọ. Mo kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà nínú ilé yìí wípé ẹ kú dédé àsìkò yìí ẹ kú ojúmọ́ rẹ tó mọ wà lónìí ẹ kú dédé àsìkò yìí ò gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá nínú ilé pátápátá náà ni mò ń kí pé ẹ kú ojúmọ́ ẹ kú wíkẹ̀ndì níbikíbi tẹ́yin náà bá wà tẹ̀ tí ń gbọ́ wa tẹ̀ ń wò wá ṣé dáadáa náà lẹ́yìn wà ṣàlàáfíà lẹ́wà o ẹ̀kú ilé báyìí náà lákàrà lẹ́yẹ̀rẹ̀ wà láàkérò ọ̀nà ẹ̀kú ìjọ́ méjì mẹ́ta náà láàkírẹ ní bó bá ti jọ́ méjì mẹ́ta taari rẹ ni mo kì í ní gbèjègbèjọ mo kì í ní mẹ́sàn-án mo kì í mẹ́wàá mo kì í ní gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tí ẹ bá ti ń gbóhùn mi tí ẹ ti ń gbọ́ mi ìbà fọ́lọ́run ọba mi lónìí ọba mi àjíkẹ́ ọba mi àjíkẹ́ ọlọ́wọ́ gbogbo ọ̀rọ̀ láti yọ ọmọ rẹ̀ nú ọ̀fìn ọlọ́wọ́ ńlá ọlọ́run mi ọba tó tóbi tẹ́nìkan ò tóbi tó ọba tó ní ńlá ńlá tẹ́nìkan ò ní ńlá tó ọba mi lónìí lánàá ọba títí ayé àìnípẹ̀kun ògo náà ní forúkọ rẹ̀ lókè ọ̀run. Ògùn gbẹ̀sùn ní mo bá rẹ̀ lẹ́sùlẹ̀. SS ṣó ń gbọ́ mi bàbá. Ìyẹn pàtàkì èèmọ̀ bá ròde. Ọpẹ́ lórí àdá náà láàmọ̀ dá fọ́lọ́run ọba mi Èdùà ọba tó lókè tó nílẹ̀ ọba mi ti ń bẹ níwájú ti ń bẹ lẹ́yìn ọba mi tó lohun gbogbo tó sì lè ṣohun gbogbo ìwòyí ìjẹjọ rèé tà ń dágbére fúnra wa lórí ètò yìí ètò wa Faaji Unlimited àti labala òṣèré ìlú mọ́ká àtúnwá fògo fọ́lọ́run ọba lónìí tó tún jẹ́ ká túnmọ̀ gbéra wa kétékété ọpẹ́ yìí náà ni fọ́lọ́run ọba mi lókè ọ̀run torí tó ṣe ń tàánú ẹ̀dúró láíláí ọba tó pa ọmọ tó dá wa sí tilétilé tẹ̀bítẹ̀bí kò jẹ́ fojú sunkún ara wa kò já gba lẹ́tà ọ̀fọ̀ lórí ilé lórí ọ̀nà wa ọdún súnmọ́ wa àwa náà súnmọ́ dún kò já fẹnìkan kan ṣàwátì ọpẹ́ náà ládùn fọ́lọ́run ọba mi ó ní ẹgbẹ́rin yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kájùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kọ́lọ́run ọba mi ọba ògùn ọba ìyè ọba àánú kó sọ̀kalẹ̀ kó tún wọnú ilé yìí kó wọrí ètò yìí wá kó wọnú ilé yìí náà wá níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi kó tún bá wa lọ́wọ́ sétò tòní kó tún bá wa ṣe kó dùn kó lárinrin kí gbọ́ngbọ́n kó tún kan sínú ẹ̀ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà ní kí yín wípé ẹ kú dédé àsìkò yìí ẹ kú ojúmọ́ re ìyá àbàdàn yín náà rẹ ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lóní presenter yín náà rẹ à ń sọ̀rọ̀ tẹfẹ́ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yín náà rẹ ti pàṣíwájú ń bàbá màá ní mélòó náà lára mi àánú náà ni mo rí gbà torí pé ìbílẹ̀ gangan òun náà làwọn eléyìí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà la wà nílùú London yẹn ní United Kingdom níbẹ̀ náà la ti ń dábí ẹnu ta àti ń rọ̀ bí òwe tẹ̀ ti ń gbọ́ wa kétékété ẹ̀ láǹfààní láti lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa
ìyẹn www.ibileradio.com lórí wẹ́bsáìtì wa ẹ lè máa gbọ́ wa ńbẹ̀ www.ibileradio.com ẹ sì lè máa gbọ́ wa lórí tuning radio ẹ lè máa gbọ́ wa lórí tuning radio náà níbikíbi tí ẹ bá wà tẹ̀ tí ń wò wá lórí ètò wa ìbílẹ̀ lórí ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà la wà yìí tà tí ń dàbí ẹ̀dùn tà tí ń rọ̀ bí òwe èmi ọmọ yìí ìyá àbàdàn náà rèé nílé iṣẹ́ wa tí atúmẹ́tò wá fún yín lónìí gẹ́gẹ́ bí ìṣe wa nílé iṣẹ́ wa lónìí àtúntìdé sórí ètò lónìí lórí ètò yín ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká mo ń bọ̀ ná ó dà pé kámẹ́rà yìí ó yí bákan ná mo ń bọ̀ ná ẹ dákun ẹ má bínú sí mi á wá yí padà díẹ̀ torí pé ó dà pé mo rí wípé ó ti ń wò bákan bákan ẹ má bínú. òkèròkè ló máa lọ bàbá àmì o àmì àṣẹ wà á máa rí ṣe àmì o àmì àṣẹ ọlọ́run ọba o àmì o àmì àṣẹ fún ìtọ́jú débọ́lá wà o aláṣẹ royal guard disinfectant ògùn mẹ́sàn bàbá kò ìtọ́jú tó bí rabíọ́lá ọlọ́lá mi pàtàkì rẹ̀ tóbi ẹni bá fọwọ́ kàn ẹ́ àríjà ọlọ́run ẹni bá ṣèké sí ẹ kò ní tẹ́gbẹ́ tí ó fi kú ẹni bá ròbí sí ẹ ibi kó máa bá wọn ẹni bá rò kúrò ẹ kí wọ́n máa níṣó lọ́rùn ẹ̀wọ̀n tán bá dé sílẹ̀ kò ní mú ẹ o èèwọ̀ kò ní mú ẹ o. tóbi tó wá lè tẹ̀rẹ̀ mọ́mọ́ wo bẹ́ẹ̀ láyé mọ́mọ́ wo bẹ́ẹ̀ tóbi abíọ́lá mọ́mọ́ wo bẹ́ẹ̀ FIRS connections mọ́mọ́ wo bẹ́ẹ̀ bàbá tèmi fẹ́mi sọ́lá mọ́mọ́ wo bẹ́ẹ̀ alárànú rẹ̀ nìyàn abíọ́lá mọ́mọ́ wo bẹ́ẹ̀ olóore tèmi fẹ́mi sọ́lá mọ́mọ́ wo bẹ́ẹ̀ tóbi abíọ́lá ṣọ́ngbọ̀rọ̀ nínú mọ́mọ́ wo bẹ́ẹ̀ tímọ́tímọ́ débọ̀ làwọn lè mọ́mọ́ wo bẹ́ẹ̀ abíọ́lá ló sọ wípé ògo yìí olúwa yẹ ògo yìí ògo yìí tóbi olúwa yẹ ògo yìí má ṣe jẹ́ kó bàjẹ́ má ṣe jẹ́ kó dàrú má ṣe jẹ́ kó bàjẹ́ o olúwa yẹ ògo yìí ògo yìí abíọ́lá olúwa afúnjẹ ògo yìí alámúsọ́lá ògo yìí olúwa yẹ ògo yìí má ṣe jẹ́ kó bàjẹ́ má ṣe jẹ́ kó dàrú má ṣe dàrú má ṣe jẹ́ kó bàjẹ́ olúwa yẹ ògo yìí. ní kàdísù òkèrèrè ló ń bẹ̀rẹ̀ òkèrèrè ló ń bẹ̀rẹ̀ Jésù òkèrèrè ló ń bẹ̀rẹ̀ òkèrèrè ló ń bẹ̀rẹ̀ níkẹ́ àwa tí mọ̀ ẹ ṣeun ẹ̀yin èèyàn mi lórí ètò wa ètò yìí Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà láwà yìí mo lérò pé kámẹ́rà yìí ó dà pé ó tún ti dúró díẹ̀ àbí bó ní ẹ̀yin tèmi nínú ilé bó ló tún ṣe rí ọlọ́mọ ṣàánú wa o ẹ ṣeun ìyá mi àpáta ayérayé sí anes mo kí yín ọmọlàbákẹ́ ògùn làṣẹ ẹ ṣé mo dúpẹ́ lórí ètò yìí náà láwà yìí ẹ má bínú kámẹ́rà yìí ó ń dorí kodò bákan kámẹ́rà yìí ń dorí kodò bákan lórí ètò náà láwà yìí ibẹ̀ náà láti ń kí ọlọ́run ọba láti ń kí láti ń kí láti ń gẹ ọlọ́run ọba kò ṣe é tànú ẹ̀ dúró láéláé. àwa ti mọ̀ àwọn Túndé Fàlà ṣóńgbọ̀rọ̀ mi àwa ti mọ̀ Túndé Fàlà ọlọ́lá gbajúmọ̀ mi pàtó àwa ti mọ̀ Chairman Lagos State internal revenue àwa ti mọ̀ àti mọ̀ àwa ti mọ̀ Túndé Fàlà àwa kan ti mọ̀ àwa ti mọ̀ àti mọ̀ àwa ti mọ̀ òkèrèrè ló ń gbé ẹ̀rẹ̀ ọ̀lànìkẹ́ òkèrèrè ló ń gbé ẹ̀rẹ̀ àwa ti mọ̀ àwa ti mọ̀ Túndé Fàlà fìyè sọ̀rọ̀ mi dáná àwa ti mọ̀ wọ́n Chairman of Lagos àwa ti mọ̀ àwọn
kẹ́bí sùn ṣògbọ́rọ̀ mi náà. Àwa ti mọ̀, àti mọ̀, àti mọ̀, àwa ti mọ̀. Bóyá kájọ yín bàbá, kájọ yín Olúwa. Kájọ yín Olúwa. Kájọ yín Olúwa. Èrò wa mi kíra wá mi bẹ̀. Kájọ yín Olúwa. Ọmọ olókùn jó ń gbọ́rọ̀ mi. Kájọ yín Olúwa. Èmi ti yẹ kọ́nù tẹ́lẹ̀. Kájọ yín Olúwa. Ó ti gbẹ̀yìn bàbá rẹ̀. Kájọ yín Olúwa. Ọmọ wọn ṣerú ẹ̀ fún ẹ. Kájọ yín Olúwa. Ọjọ́ bá dalẹ̀ tó bá rẹ̀ lé kótó. Kájọ yín Olúwa. Kájọ yín Olúwa. Ọmọ rẹ̀ lágbẹ̀yìn rí wọnú. Kájọ yín Olúwa. Àwọn yá kájọ yín bàbá. Kájọ yín Olúwa. Òun arúgbó ọjọ́. Kájọ yín Olúwa. Òun lọ́ba tí kì í kú. Kájọ yín Olúwa. Òun lọ́ba tó tún farati. Kájọ yín Olúwa. Ọlá ní kẹ́kì sùn ló ń dúpẹ́. Kájọ yín Olúwa. Tímọ́tímọ́ tún lè fáwọ́là. Kájọ yín Olúwa. Olórí rere ni ọmọ ní. Kájọ yín Olúwa. Àdìdọ́dọ̀ rẹ̀ kábẹ́kún rẹ̀ lékúndé. Kájọ yín Olúwa. Ìkòkòrò bẹ̀ tí kò gbọ́dọ̀ sọ. Kájọ yín Olúwa. We lift him up, Túndé lift him up, ọba kéde, Ẹlẹ́dùmarè, ọba àwọn ọmọ ní, ẹ̀kí Túndé fọ́lá, àwọn ọ̀rọ̀jì Fáṣọlá, Túndé fọ́lá, àwọn ọ̀bọ̀ ṣe gómìnà, bílù Nàìjíríà, Túndé fọ́lá, ẹ sọ pé pay your tax, regularly, ẹgbọ́rọ̀ mi bàjẹ́, láíláí, Túndé fọ́lá, àwọn ọ̀rọ̀ lálẹ́kẹ̀, níkẹ́ di Yéṣu, ọmọ olóògùn, bóyá Túndé, dance, 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 wájú, wájú, bóyá, 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 fapájò, fẹsẹ̀ jò, forí jò, fẹ̀yìn jò, àwa. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi ẹ lè forí jó ẹ lè fẹ̀yìn jó ẹ lè fi gbogbo ibi tó bá wù yín kẹ́ fi jó ijó ọpẹ́ ijó ayọ̀ òun náà lélẹ́yìí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la ti ń kí yín kámẹ́rà yẹn ló ń ṣe bákan ẹ má bínú sí wa gbogbo ẹ̀yin ti wà nínú ilé ẹ má bínú lórí ètò yín ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ́ká ìyẹn níbẹ̀ náà láwa yìí níbi tí a ti ń dábí ẹ̀dùn tí a ti ń rọ̀ bí òwe mọ́ kí gbogbo yín pátápátá tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí nínú ilé tẹ̀ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá lórí ètò níbẹ̀ náà láwa yìí níbi tí a ti jọ máa ń kíra wa pé báwo ni wíkẹ̀ndì lọ́dọ̀ tiyín pé báwo ló ṣe ń lọ báwo ló ṣe ń dún lọ́dọ̀ tiyín níbo lẹ̀yin wà níbo ló ka yín mọ́ ẹja mi sí ẹgbẹ́ sí mi létí báwo ni wíkẹ̀ndì tiyín lórí ètò yìí níbẹ̀ náà láti jọ máa ń kíra wa pé báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín báwo ni wíkẹ̀ndì yín pé ẹ láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò ẹ sì láǹfààní láti béèrè fún orin tí ẹ bá ń fẹ́ lórí ètò yìí náà ni àwọn bá yín ká á sì bá yín kí àwọn èèyàn yín tí a bá fẹ́ kí abala kejì náà ni abala òṣèré ìlú mọ́ká níbi tá a ti máa ń gba àwọn àlejò wa tá a ti máa ń gbà wọ́n lórí ètò tá a lẹ́yìn tá a fẹ́ gbà lórí ètò lónìí màá já yín sí i nígbà tó bá yá ẹ̀yin tẹ́ ẹ bá mọ ẹni ọ̀hún tẹ́ ẹ bá bù mọ́ mo lérò pé àjọmọ pàdé lórí ètò nígbà tí àlejò mi bá dé lórí ètò níbẹ̀ náà láwa yìí náà ni mo ti ń kí gbogbo yín pé ẹ kú ojúmọ́ ẹ ṣeun gan ni ọmọ làbákẹ́ ògún láṣẹ ẹ ṣé òun ni beautiful lovely ẹ ṣé gan ni ìyá mi mo kí gbogbo yín pé ẹ kú ojúmọ́ rẹ lónìí níbikíbi tí ẹ bá wà níbi tí ẹ bá ti ń gbọ́ mi ètò yín ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ́ká níbẹ̀ náà láwa yìí ìyẹn níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ lè máa gbọ́ wa lórí tuning tẹ́ bá ti dáńlóòdù tuning lórí fóònù yín ẹ dáńlóòdù tuning lórí Play Store àbí Apple Store ẹ search fún ìbílẹ̀ rédíò ẹ máa gbọ́ wa kétékété níbẹ̀ ẹ sì lè máa gbọ́ wa ẹ sì lè máa wò wá lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa tàbí lórí péèjì wa ìbílẹ̀ rédíò UK ẹ máa gbọ́ wa ẹ sì tún máa wò wá bẹ́ẹ̀ lórí ètò náà láwa yìí mo kí gbogbo yín pátápátá tẹ̀ ń gbọ́ mi nínú ilé gbogbo ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin bàbá mi pátápátá náà ni mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú pátápátá náà ni mo kí nínú ilé níbikíbi tí ẹ bá ti gbọ́ wá tẹ̀ tí ń wò wá mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé mo kí gbogbo ẹ̀yin yàlájẹ́ bàbá lọ́jà mo kí gbogbo yín gbogbo ẹ̀yin ọmọléèwé gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pátápátá náà ni mo kí wípé ẹ kú dédé àsìkò yìí ẹ kú ojúmọ́ rẹ tó mọ́ wà lónìí ṣàlàáfíà lẹ́yìn náà wà báwo ni wíkẹ̀ndì tiyín báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín báwo ni wíkẹ̀ndì yín ẹ já mi sí ẹgbẹ́ sí mi létí inú lélẹ̀ yín wà ní ẹ wà lẹ́nu iṣẹ́ ni àbẹ́yìn tí ẹ wà ní òde àríyá òun náà lẹ́yìn náà ń gbọ́ wa tẹ̀ ń wò wá ẹ jẹ́ ká mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yín báwo ni wíkẹ̀ndì tiyín báwo lẹ́yìn náà ṣe ń palẹ̀ ọdún mọ́ ẹ jẹ́ ká rí gbọ́ lọ́dọ̀ yín
nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Ẹ sì láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ àbá yín play ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín bóyá wọ́n ń ṣayẹyẹ ni àbẹ́ ti rí wọn tọ́jọ́ méjì mẹ́ta àti ẹ fẹ́ kí wọn lórí ètò. Ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ tàbí kẹ́ ẹ pè wọlé sórí ètò láti kí àwọn èèyàn yín. Ilé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la wà yìí. Ìyẹn nílùú London ní United Kingdom. Níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá ketekete lórí ètò. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà níbẹ̀ lórí ètò yìí níbi tí a ti jọ máa gbádùn ara wa lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí ètò lónìí. Ẹ mọ bá ń gbẹ́tò bọ̀ ná viewing pics mo rí yín ẹ ṣé gan ni sẹ́yìn náà ń wò wá ẹ ṣé gan ni bàbá mi lórí ètò náà láwà yìí ẹ jẹ́ ká jọ máa gbádùn ètò náà mọ̀ ń bọ̀ náà. ṣe bẹ́yìn lẹ́lẹ́jọ́ kò lè sún yìí kò lè rẹ̀yìn láti òyìnbí forever. Jasa gospel don dey fẹ́ mi sólà pè ní ara. Jasa gospel don dey fẹ́ mi sólà pè ní ara. Fáwọn tó mọ iye gbé pẹ̀lú àlùjù. Bóyá kẹjẹ kájọ. Faramade dance 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 dance. Come on. Wájú wájú. Faramade oya 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 oya. Fapájọ fẹsẹ̀ jó forí jó fẹ̀yìn jó. Àwa lè lùrà lùjọ. Àtúnlẹ̀ gbèdéṣẹ̀ kò lè súwa kò lè rẹwà. Ẹgbọ́n ẹ̀yin tèmi iṣẹ́ yìí náà ń fapájọ ṣe ń forí jó iṣẹ́ yìí náà ń ju gbogbo ẹ̀ jọ. Forever. Jasa gospel don dey fẹ́ mi sólà. Fàájì òpin ọ̀sẹ̀ náà lélẹ́yìí níbi tí àtijọ́ máa ń gbádùn ara wa lórí ètò mo ní báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín mo kí gbogbo yín pátápátá nínú ilé tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà lẹ́wà yìí Faaji Unlimited àti lágbo òṣèré gangan lẹ́tọ̀ ètò ní Faaji Unlimited àti lábala òṣèré ìyá àbàdàn yín náà rèé lórí ètò kájọ máa rọ́ọ̀kì ẹ̀ gbogbo ẹ̀yin tèmi tẹ́lẹ̀ bọ́ọ̀kù tẹ́lẹ̀ rọ́ọ̀kì gbogbo ẹ̀yin tẹ́ dáàmú ẹ̀yin tẹ́ mọ bó ṣe ń lọ ẹjọ́ ẹ̀yin gẹ́gẹ́ gbórí wọlé pé báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí gbogbo ẹ̀yin tèmi tipẹ́tipẹ́ gbogbo ẹ̀yin àlàyé 90 tó ti pẹ́ gbogbo ẹ̀yin ti Pentagon ẹ̀yin gẹ́gẹ́ gbórí wọlé gbogbo ẹ̀ náà ló wà lórí ètò yìí. Akínrògùn bẹ̀sẹ̀ lóyà FIRS connections ẹ̀kí ẹni rán lára ní ọkọ̀ láre ra ní ẹ̀kí Mọ̀súrà Àmúsà Ìlọrin ló ti bí pàwọn wá sílẹ̀ Mọ̀súrà Yorùbá mi ní Fọláṣadé Afọláyàn Fọláṣadé Alájí Gáfárì bàbá ọkọ̀ rẹ̀. Tùngbá ló bá dé lọ́wọ́ tùngbá náà ni mo gbá wọlé ọwọ́ tùngbá òun náà ni mo mú wọlé sórí ètò lónìí pé kí gbogbo ẹ̀ kó máa rọ́ọ̀kì níbikíbi tẹ́yìn náà bá wà ìrònú òkájú ẹjọ́ ẹ̀mí tí ò játa ẹ̀mí yẹpẹrẹ ni ẹ̀mí tí ò bá ti ṣe fàájì Ọlọ́run kò tí ì dámọ̀ ni kò rí gbọ́ torí pé fàájì náà wà láì ó lèèyàn lè fi gbọ́n wàhálà nù bẹ́ẹ̀ bá rí ẹ̀rí pé gbogbo ẹ̀ náà bó ṣe ń lọ yìí àmọ́ bẹ́ẹ̀ bá ti ń gbádùn ara rẹ̀ wà láì bá ń gbá kò béwudé lágbára náà kò ní béwudé fún wa ẹ ṣeun ìyá mi Adéọlá Adéyẹmí wọn ní good afternoon ma wọn ní beautiful ìyá Àbàdàn ẹ ṣé gan ni mo dúpẹ́ o ẹ ṣé ọmọ Làbákẹ́ wọn ní watching Adéyẹmí Ọ̀ṣunbádé mo kí yín o ìyá mi àpáta ayérayé sí anes ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ̀yin náà ẹ bá wa share fídíò yìí ẹ bá wa share ẹ bá wa invite àwọn ọ̀rẹ́ yín pé tó káwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò kájọ dẹ̀ gbádùn ètò tòní ẹ bá mi share fídíò yìí ẹ bá mi pín ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ bá mi invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò pé káwọn kan ṣe kíni kan darapọ̀ mọ́ wa lórí ètò yìí kájọ bọ́bù òpin ọ̀sẹ̀ yìí pé báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tiyín. ojúlówó ẹ̀kan sí Tóyìn Bákàrẹ̀ ẹ̀kí Rótìmí Rádédèjì SAS Textile Collections tó ń gbọ́rọ̀ bí ẹ̀kí Mọ̀súrà Àmúsà ṣó ń gbọ́rọ̀ bí Mọ̀súrà. Ó ṣe bàbá Johanna Ẹ̀bọ́kà ó ṣe bàbá ó ṣe bàbá ó ṣe. Ó ṣe bàbá ó ṣe Ọlọ́run ọba orin Ọlọ́run ọba mi pọ̀ kí ló ṣẹ̀yìn náà tẹ́ ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba torí pé oore tọ́lọ́run ṣe lójoojúmọ́ wà láì ó kọ sísọ oore tọ́lọ́run ṣe nínú ayé tiwa nínú ayé tèmi wà láì ó kọ sísọ kò ṣeé wí ẹ̀yin náà ń kọ́ bẹ́yìn náà bá mórí Ọlọ́run ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀yin gan ẹ dúpẹ́ tiyín ohun tí ò tí ì ṣe lónìí yóò ṣe lọ́la torí pé bẹ́rù bá mọ núrò ni yóò mọ̀ pẹ́ dú àmọ́ tá a bá wà wò wípé kí ni mo fẹ́ dúpẹ́ fún kí lọ́lọ́run ti ṣe fún mi ẹni tí ò bá mórí Ọlọ́run ọba bó ló ṣe fẹ́ gbà mí ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹja mọ̀ dúpẹ́ fọ́lọ́run ní gbogbo ìgbà. Ó dára ṣáníṣẹ́ rẹ̀ láyé ẹ̀dá
Eboka Joanna, Aya Jasmine, Eboka Baba. Data ló ti nípa kó wá sílé Charles. Eki Joanna, Eboka Idara, àwòrán ńlá ní kẹ́ndísù. Lórí ètò yìí ètò wa Faaji Unlimited àti lábala òṣèré náà láwà yìí. Mo ní báwo lẹ̀yin ṣe ń báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín. Ẹ já mi sí ẹgbẹ́ sí mi létí báwo ni weekend ti yín báwo lẹ̀yin ṣe ń ròlò ẹ̀. Inú lélẹ̀ yìí wà ní àbẹ́sẹ̀ tí múra àríyá. Abẹ́yìn ṣe ti bí iṣẹ́ dé. Abẹ́yìn ṣẹ̀ṣẹ̀ tó dé àríyá dé ni. Ọlọ́run ọba ẹ mọ̀ pọ́jọ́ kú lọ́jọ́ ìsinmi. Kọ́lọ́run ọba kó mọ́ ti ìpà wá báyìí. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí yín? Ẹ jẹ́ káwa náà rí gbọ́ lọ́dọ̀ wa ń bì. Ẹ rí pé nílé iṣẹ́ wa gbogbo ẹ̀ náà ó ń rún sí ó ń dùn báyìí náà ni. Torí pé ìdùnnú ti yín ìgbádùn ti yín òun náà ní gbìyànjú tiwa nílé iṣẹ́ wa ní àyín. Àwòrán ńlá ní kẹ́ndísù. Ọ̀tún àkàjì nẹ́kẹ́ Agídígbà Eboka Agídígbà Joanna Agídígbà ọ̀tún àkàjì nẹ́kẹ́ Agídígbà ọ̀tún àkàjì nẹ́kẹ́ Agídígbà Agídígbà kò sédè tọ́lọ́wọ́n bá mi ò gbọ́ wọ́n ní òsì bànújẹ́ fẹ́ni tẹ́yìn rẹ̀ tààtà wà láì ojoojúmọ́ ẹ̀rín náà ní ọmọ bẹ́kẹ́ ẹ̀rín ní ọmọ bẹ́kẹ́ ìrònú òsì lọ́rọ̀ rẹ̀. Master Jesus, easy control, easy control, easy control, Master Jesus. Fẹ́mi Sọ́là lélẹ́yìí my time gangan náà ló pe àkọlé ẹ̀ Fẹ́mi Sọ́là lẹ́ ń gbọ́ yẹn. Jésù, àtàwálé. Easy control, easy control, Master Jesus, easy control. Ẹ bá wá mi tábà rí mi rọ̀dọ̀rọ̀ alájì mo gbà lọ. Bẹ́ẹ̀ bá ti ń wá mi bẹ́ẹ̀ bá ti rí mi wà láì bẹ́ẹ̀ bá ti rí mi nílé ọkọ mi ẹ máa wá mi bọ̀ nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ bà mí ń bẹ̀. Tíkẹ́ o, ọmọ wọn ní sálẹ̀ èkó, arọ́ mi sálẹ̀ gbẹ́lẹ́gbẹ́. Àníṣe bẹ́ẹ̀ wá mi jẹ́ orí mi, ọ̀dọ̀rọ̀ alájì mo gbà lọ. Túndé. Bẹ́ẹ̀ bá ń wẹ́lò mí ìbí wọn bá ń wà nínú ilé bí wọn bá rí àti mọbi tó wà báyìí ó dìṣòro torí pé bó ṣe ń lọ ọ̀dọ̀ bàbá Sídí bẹ́ẹ̀ ni ó mọ lọ ọ̀dọ̀ ìyá Rúkà. Lè mọ bí tẹ́ wàá rú àwọn èèyàn bẹ́ẹ̀ sí irú wọn làwọn Yorùbá máa ń pè ní anùmọ̀dárò tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ń wá wọn kí báyìí ní mọ̀bí tán wà àmọ́ wọ́n ní wípé wọ́n ní kéèyàn rìn kéèyàn mọbi tó ń lọ ìnìyí ọmọlúàbí béèyàn bá kú òlé tó bá béèrè lágbájá wa ní mo mọbi tó wà bí ọ̀bá sí lọ́dọ̀ bọ̀dá lágbájá yóò wà lọ́dọ̀ ọmọ mi lágbájá ẹni tí wọ́n mọ̀rin rẹ̀ nu àmọ́ jọ́tẹ̀ ẹ̀dá tó ọ̀bá ti mọ̀rin ẹ̀dá wàhálà débírú ẹni bẹ́ẹ̀ bá sọnù okùnbi tí wọ́n wá sí okùnbi tí wọ́n wá sí ilé fi jẹ́ pé ẹ jẹ́ káwọn èèyàn wa kan mọ ọmọbi tá a bá ń jẹ̀ sí torí pé ilé ayé ti lè ní ìsìn ọlọ́mọdé àrógun gbénigbéni gbogbo bí kíbi tá a bá ń lọ ẹ jẹ́ káwọn ẹbí ara wa jẹ́ kán mọ̀ ọmọ wọ́n lè gbẹ̀rí wa jẹ́ pé lágbájá bí ò bá ti sí lọ́dọ̀ tàmọ̀dù yóò wà lọ́dọ̀ lágbájá àmọ́ tẹ bá láwọn anùmọ̀dárò ẹ mọ̀ wá wọn kiri ẹ mọ̀ wá wọn káàkiri ni wọ́n mọ̀ pé níbo ni wọ́n wà sí níbo ni wọ́n wà níbo wọ́n lọ torí pé ẹ lè mọ ìgbésẹ̀ wọn ẹ lè mọ̀ ṣíṣẹ́ wọn bírú ẹni bẹ́ẹ̀ bá sì sọnù wá níbi tí ń lọ́nu wá níbi ṣe ń lọ́nu ó tún fẹ́ẹ̀ dé títí tí èdè ọdún kan tí wọ́n ní rí bí ṣe ń lọ náà wọ́n mọ̀ wí. Ọlọ́run ti sọ̀rọ̀ wá dayọ̀ kájọ́ dúpẹ́ Èdùmàrè má ti sọ̀rọ̀ wá dayọ̀ ó ṣeun. Fẹ́mi Sọ́là lélẹ́yìí mo sọ fún yín pé lábala Faaji Unlimited òun náà la wà yìí abala kejì lórí ètò náà ní lábala òṣèré ìlú mọ́ká níbi tí a ti máa ń gba àwọn àlejò wa lórí ètò abala yìí náà láti máa ń béèrè fún orin tá a bá fẹ́ níjẹjọ nígbà tálejò wádé làwọn míì ṣe wà ń béèrè fórin nígbà tá a ti kúrò ní abala Faaji Unlimited àǹfààní wà báyìí kó tó di pé a gbé àlejò wa wọlé bẹ́ẹ̀ náà bá fẹ́ kí àwọn èèyàn yìí tẹ̀ fẹ́ ká bá yín kí wọn lórí ètò àbí ẹ fẹ́ orin kan tábà yín play lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ báyìí àbá yín kà á kó tó di wípé bóyá a gbé àlejò wa wọlé torí kété tálejò wa bá ti wọlé sórí ètò àní lè mọ ka nǹkan kan mọ́ ẹ ṣeun ìyá mi Adéọlá Adéyẹmí wọn ni well done ma thank you God ẹ ṣé mo dúpẹ́ lórí ètò náà láwà yìí ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share rẹ̀ ẹ bá mi share rẹ̀ ẹ bá mi pe àwọn ọ̀rẹ́ yín náà sórí ètò pé káwọn náà rèé kí wọ́n jẹ̀gbádùn ètò yìí kájọ jẹ̀gbádùn òtò òpin ọ̀sẹ̀ yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láwà yìí
ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com tàbí lórí Tuning Radio ẹ máa gbọ́ wa kètèkètè ń bẹ̀. Ẹ bá wa share fídíò yìí gbogbo èyí tẹ́yin náà ń wò wá nínú ilé tẹ́ ń gbọ́ wa ẹ ṣé gan ni mò ń dúpẹ́. Lórí ètò wa náà láwa yìí Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ́ká ìyẹn níléeṣẹ́ wa Ìbílẹ̀ rédíò tiwantiwa alára àgbàyídá náà lélẹ́yìn. Ẹ bá mi share rẹ̀, ẹ bá mi share, ẹ bá mi share fídíò yìí ẹ ṣé gan ni gbogbo èyí tẹ́ ń wò wá nínú ilé. Ungrateful soul wọ́n ní náà ń pè bẹ́ẹ̀. Ìyá mi Adéọlá Adéyẹmí wọ́n ní please play ayéfẹ́lẹ́ náà láti ń play yìí náà láti ń play yìí. Ṣẹ́gun dúró jayé ẹ ṣé mo rí yín. Kẹ́hìndé Agboola ẹ ṣé ò mo rí yín. Adéwálé ọmọọba ẹ ṣé mo rí gbogbo yín pátápátá. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share rẹ̀. Ẹ bá share fídíò yìí, ẹ bá pa àwọn èèyàn yín sórí ètò. Ẹ bá mi invite àwọn èèyàn yín náà pé tó kàn darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Àwọn wo là ń pè ní abáramóore jẹ? Tí wọ́n bá sì pèèyàn ní abáramóore jẹ, kí nìdí tí wọ́n fi pè bẹ́ẹ̀? Kí nìdí tó fi pè bẹ́ẹ̀? Ẹ lè pè wọlé sórí ètò 074-59353799. Ẹ lè pè wọlé láti bá ní yànnàná ẹ̀. Ẹ lè pè wọlé láti bá wa yànnàná ẹ̀ 074-59353799. Ó ní ẹ lè fi pè wọlé. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá láti Nàìjíríà tàbí láti Europe ẹ lè lọ +44+4459353799. ẹ lè fi pè wọlé láti bá wa dá sí. Kí ni ìdí tí wọ́n fi ń pèèyàn bẹ́ẹ̀? Tó bá pèèyàn ní abáramóore jẹ, kí ni ìdí tó fi pè bẹ́ẹ̀? Àbí àwọn wo là ń pè ní abáramóore jẹ? Ó ní mo fẹ́ kẹ́ bá ń dá sí lórí ètò yìí. Ẹ sì láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́. Ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò tàbí kẹ́ béèrè fún orin tí ẹ bá fẹ́. Lábala Faaji Unlimited níbẹ̀ náà la wà yìí. Ẹ bá ń dá sí lórí ètò. Ẹ bá mi dá sí. Ojú òpó wa ó wà ní ṣíṣí. Tẹ́ ẹ bá fẹ́ pè wọlé, ẹ lè pè lórí WhatsApp wa. Ẹ lè pè wọlé sórí WhatsApp. Ẹ̀yin tẹ́ bá wà ní Nàìjíríà tàbí ní Europe ẹ láǹfààní láti pè wọlé lórí +44-74-59353799 láti pè wọlé. Àwọn wo ni à ń pè ní abáramóore jẹ? Kí sì nìdí tí wọ́n bá pèèyàn bẹ́ẹ̀? Kí nìdí tí wọ́n fi pè bẹ́ẹ̀? Kí nìdí tán fi pè bẹ́ẹ̀? Òun náà ni mo ní kí ẹ bá ń dá sí lórí ètò yìí. Onímọ̀níkẹ́ bá ń dá sí lórí ètò yìí. Tó bá pèèyàn ní abáramóore jẹ, kí ló dé tó fi pè bẹ́ẹ̀? Àti pé kí nìdí? Àwọn wo là ń pè ní abáramóore jẹ? Ẹ bá ń dá sí lórí ètò.
ẹ bá ń dá sí lórí ètò. Ojú òpó wa ó wà ń ṣíṣí, ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi ránṣẹ́ á kà síta. Àwọn wo ni à ń pè ní abáramóore jẹ, ìdí wo la sì fi ń pè wọ́n bẹ́ẹ̀, ìdí wo la fi ń pè wọ́n bẹ́ẹ̀. Lórí ètò náà la wà yìí, lábala Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ́ká. Kí nìdí tó bá pèèyàn ní abáramóore jẹ, àwọn èèyàn wo là ń pè bẹ́ẹ̀, tó bá sì tún wá pè wọ́n bẹ́ẹ̀, kí nìdí tí wọ́n fi pè bẹ́ẹ̀. Ó lè jẹ́ ẹ̀gbọ́n, ó lè jẹ́ àbúrò, ó lè jẹ́ ọ̀rẹ́ èèyàn, ó lè jẹ́ ọkọ èèyàn gan, ó lè jẹ́ ìyàwó ẹni. Sọba ní lágbájá abáramóore jẹ ni, pé abáramóore jẹ ni. Àwọn wo là ń pè bẹ́ẹ̀, kí sì nìdí tí wọ́n fi pèrú èèyàn bẹ́ẹ̀ ní abáramóore jẹ. Ẹ bá ń dá sí i lórí ètò. Ojú òpó wa ó wà ní ṣíṣí 07459353799 07459353799 ó ní ẹ lè fi pè wọlé sí orí ètò. Àwa tá a bá wà ní Europe tàbí Nàìjíríà +447459353799 ó ní ẹ lè fi pè sórí WhatsApp wa láti pè wọlé. Ta ni à ń pè ní abáramóore jẹ, tàbá sì tún wá pè èèyàn bẹ́ẹ̀, kí nìdí tí wọ́n fi pèrú èèyàn bẹ́ẹ̀ tí wọ́n fi pè ní abáramóore jẹ. Jayéọlá Yétúndé ẹ̀ṣẹ́ tẹ̀yìn náà tẹ̀ ń wò wá, Adéwálé ọmọọba ẹ̀ṣẹ́ tí ẹ̀ ń wò wá. Tí wọ́n bá pè èèyàn bẹ́ẹ̀, kí nìdí tí wọ́n fi pè ẹni bẹ́ẹ̀, àti pé àwọn wo ni à ń pè ní abáramóore jẹ. Lórí ètò níbẹ̀ náà la wà yìí, ẹ bá ń dá sí i lórí ètò. Bàbá mi tún wọlé ìsàpálẹ̀. Àti àtẹ̀jíṣẹ́ yín, àrètí àtẹ̀jíṣẹ́ yín. Brother mi o, akọrin ọba, mo máa pè yín o, mo máa pè yín, máa pè yín after the program, máa pè yín. Lydia olónìí mo yọ̀, wọ́n ní àwọn tí ó máa ń fi ibi san oore padà. Wọ́n ní àwọn tó máa ń fi ibi san oore padà, bẹ́ẹ̀ tá a bá ṣoore fún wọn tó jẹ́ wípé ibi náà wá fi san padà fún yàn, àwọn ni wọ́n pè ní abáramóore jẹ. Wọ́n ní nice music sister ẹ ṣé. Olúfikáyọ̀ Kọ́láwọlé brother mi, wọ́n ní ìyá àbàdàn ẹ̀kú ètò bless you my sister akọrin ọba 1. Ẹ ṣé gan ni bàbá mi akọrin ọba, màá pè yín later. Ẹ ṣé gan ni. Wọ́n ní àwọn tí èèyàn bá ṣoore fún, tí wọ́n wá fi ibi san padà fún yàn, pé àwọn ni à ń pè ní abáramóore jẹ. Àwọn là ń pè ní abáramóore jẹ. Ẹ ṣé. Bóyá ẹ̀yin náà bá sì tún ní ìtumọ̀ tẹ́ ẹ fẹ́ fún, ẹ̀yin náà bá wa fi àtẹ̀jíṣẹ́ yín, ẹ bá wa fi ránṣẹ́. Ẹ sì lè pè wọlé sí ojú òpó wa 07459353799. Ẹ ṣeun ìyá mi Mother Caroline Fúnkẹ́ Odùnúkan, ẹ ṣé mo dúpẹ́ ìyá mi o, ẹ kú gbogbo ìgbà lórí ètò yìí. Wọ́n láwọn tá a bá ṣoore fún tó wá fi ibi sán fún yàn, pé àwọn là ń pè ní abáramóore jẹ. Oríṣiríṣi ọ̀nà lèèyàn lè pín sí, oríṣiríṣi ọ̀nà la lè pín sí. Ẹlòmíì wà tó jẹ́ wípé tẹ́ ẹ bá ṣoore fún báyìí, tó bá láàrin ìṣẹ́jú kan báyìí tí ẹ bá ṣẹ́ tàbí tí nǹkan kan bá pa yín pọ̀ báyìí, àbí bí ọ̀rọ̀ èdè àìyedè láàrin ìṣẹ́jú kan, yóò sì ṣe bí ìgbà tó jẹ́ pé ẹ ṣoore kankan fún rí. Irú wọn wà tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣoore fún ọmọ ní kí ló ṣe fóun, kí ló ṣe fóun, ẹ ṣe kankan fún rí láyé. Ẹni yẹn máa sọ wípé ìwọ tó ń ṣì fún ní nǹkan kan láìpẹ́, kò tí ì tó wákàtí méjì tó ń ṣe nǹkan fún ẹ.
ṣé torí wípé èdè àìyedè wà láàrin àwọn ló fi wá ń sọ wípé o ò ṣe nǹkan kan fún irú wọn wà bẹ́ẹ̀ a lè tún pè wọ́n a tún lè pèrú àwọn èèyàn bẹ́ẹ̀ a tún lè pè wọ́n ní àbáramóore jẹ. Paulina Títí Àjídáhùn ẹ ṣé mo dúpẹ́ mo rí yín o lórí ètò mo rí yín ẹ bá mi share fídíò yìí tẹ́yin náà bá ti ń gbádùn wa tẹ́ ń wò wá ẹ bá mi share rẹ̀ àwọn wo ni à ń pè ní àbáramóore jẹ kí sì nìdí tá a fi pèrú èèyàn bẹ́ẹ̀ tá a bá fi lè pèèyàn lábáramóore jẹ kí nìdí tí wọ́n fi pè bẹ́ẹ̀ kí nìdí tí wọ́n fi pè bẹ́ẹ̀ ẹ ṣé orí ètò náà la wà yìí Faaji Unlimited àti lábala òṣèré ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò ẹ sì láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́ àbáyín play ẹ. Join me in praising God. I have seen His goodness. Join me in praising God. I have seen His goodness. Join me in praising God. Ìyá mi Adéọlá Adéyẹmí Ayéfẹ́lẹ́ náà làwọn fẹ́ Ayéfẹ́lẹ́ náà lélẹ́yìí Everlasting Grace náà ni wọ́n pè é. Join me in praising God. I have seen His goodness. Oh yeah, join me in praising Papa. I have seen His goodness. So to you now, join me in praising God. I have seen His goodness. Join me in praising God. I have seen His goodness. Oh sure, to all I am me go down. Bó ti ń wé látòun náà apẹ̀mọ́ra ni là á pè tèmi ni ó yà tètè sọ tiẹ̀ náà. Àánú ńlá ni mo rí ìgbà òun àwọn ohun tuntun tí Jésù mi ṣe fún mi tó bá ṣe wọ̀ ní wá gbowó lọ́wọ́ mi mọ́ mọ́ ẹ̀ ó ṣe ohun tuntun láyé mi kò dáwọ́ dúró. Àánú ni mo rí ìgbà ó ṣe. Bẹ́ẹ̀ ni béèyàn bá dàbí Ọlọ́run ní gbogbo nǹkan làwọn èèyàn bá máa gbowó fún béèyàn bá tọ̀ gan ayé ọ̀bá gbowó lọ́wọ́ béèyàn bá mí gan wọn ọ̀bá gbowó lọ́wọ́ èèyàn àwọn Ọlọ́run ọba tó fún wa ní gbogbo ẹ̀ kò gbowó kò gbòbì lọ́wọ́ wa kákàṣá máa dúpẹ́ fún ni àmọ́ wa ẹ̀dá kò sí tá a lè ṣe fún yàn bẹ́ẹ̀ bá ní ọmọ ìdákun lọ bá mú kíní wa yóò mọ bèrè ní pé kí lẹ fẹ́ fún un ayé ti wá dayé ẹ̀gúnjẹ spoil ẹ̀gẹ́ ṣe Nàìjíríà nìkan lẹ̀gúnjẹ spoil ní ìsìn gbogbo àgbáyé ni all over the world ẹ̀gúnjẹ ti spoil everywhere ni bẹ́ẹ̀ bá ra nǹkan gan bẹ́ẹ̀ ra nǹkan ní ṣọ́ọ̀bù gan security tó dúró lẹ́nu ọ̀nà gan mọ bèrè fún tips àwọn ogómọ ní kí lẹ fẹ́ fún un kọ́lọ́wọ́ bá kó ṣàánú fún wa oní bó bá ṣe ènìyàn ni yóò gbowó lọ́wọ́ èèyàn bó bá jẹ́ èèyàn ló bá fún yàn lẹ́mìí téèyàn míì wà láì wọ́n mọ̀ béèrè owó ni wọ́n béèrè owó lọ́wọ́ èèyàn ni kọ́lọ́wọ́ bá kó ṣàánú fún wa. orí ètò náà la wà yìí Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká mo ní kí là ń pè ní àbáramóore jẹ ẹ ṣeun ìyá mi lìdí àwọn ní yẹ́sì o bẹ́ẹ̀ ni o ìyá mi ọmọ òṣèpààrọ̀ Sholex Lydia wọ́n ní gbàngbàm lẹ́ẹ̀méje ìyá mi ọmọ òṣèpààrọ̀ Sholex wọ́n ní afibiṣólóore àwọn afibiṣólóore wọ́n ní là ń pè ní àbáramóore jẹ àwọn afibiṣólóore tó ẹ bá ṣoore fún wọn báyìí wọ́n tó fi bí ṣú yín náà ni gẹ́gẹ́ bí nǹkan tí ìyàwó náà tí wọ́n wí ẹ ṣeun Yétúndé Olúwadáraṣími ẹ ṣé Olúwajọmílójú Princess Olúwaṣèyí ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá nínú ilé mo rí gbogbo yín o ẹ ṣé gan nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la wà yìí ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ lè máa gbọ́ wa lórí tuning tẹ́ bá ti download tuning lórí Play Store àbí Apple Store ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa kètèkètè níbẹ̀ nílé iṣẹ́ wa àti ní orí ètò yìí ẹ máa gbọ́ wa bó ṣe ń lọ lórí ètò Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká náà ni èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn náà níbẹ̀ lórí ètò ìyẹn ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò abala Faaji Unlimited náà láwà yìí ẹ láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín ní orí ètò ìyá mi Lydia wọ́n ní orí ọ̀fẹ́ olúwa lójú money is not everything bẹ́ẹ̀ ni o ẹ rí nǹkan tí ṣe rí ipa tí owó ń kó nílé ayé nísìnyí ó lágbára gidi gan ni ipa tí owó ń kó ó lágbára nílé ayé tá a wà yìí lẹ́yìn ò bá lówó lọ́wọ́ báyìí èèyàn yẹpẹrẹ lèèyàn láwùjọ ọ̀rẹ́ tẹ́jọ ṣe kékeré gan dàgbà
tó jẹ́ wípé ó kàn rí jájẹ bóyá kàn lówó dé àbó kàn travel àbó ṣe kinní ni lẹ́yìn yẹn báyẹn ẹ̀jọ́ ṣọ̀rẹ́ mọ́ àwọn kan wà bẹ́ẹ̀ nígbà tówó ti dé ẹ̀ sí ní lẹ́fù ẹ̀ mọ́ lẹ́fù ti yàtọ̀ ẹni tó ń pè yín láǹtí tó ń pè yín ní bùrọ̀dá ládùúgbò torí pé chẹ́ǹjì ti dánwò ẹ̀ báyìí tẹ́ ẹ bá jẹ̀jà kí báyìí pé àbúrò mi báwo ni tó bá máa dá yín lóhùn báyìí á ní báwo ni ṣó wà ní owó ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé owó ó lágbára púpọ̀ àmọ́ ṣẹ̀gbọ́n yóò sọ́dà búrò yóò ṣàbúrò yóò sọ́dẹ̀gbọ́n kọ́lọ́wọ́n ọba kó mọ̀ fowó kó mọ̀ fi kẹ́yìn lọ́rọ̀ gbogbo wa ọ̀rọ̀ owó yìí náà ni o ọ̀rọ̀ owó yìí ni owó lágbára púpọ̀ púpọ̀ kò síbi tẹ́ ẹ dé báyìí ẹ̀gúnjẹ náà ni everybody ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí ẹ sì láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́ àbáyín play lórí ètò abala kejì náà ni abala òṣèré ìlú mọ̀ká níbi tá a ti máa ń gba àwọn àlejò wa lórí ètò tá a ti máa ń gbà wọ́n lálejò àlejò mi lórí ètò lónìí nígbà tí wọ́n bá tó bá tásìkò màá gbé wọn sí ojú afẹ́fẹ́ tí gbogbo apáta tààrí wọn. And everybody was swagger. Everybody was ginger. Swagger dey ginger na tunju. ẹjọ́ ẹ̀yin tèmi sẹ́lẹ̀ swagger tẹ́lẹ̀ ginger ẹ̀yin dà ẹ dákun ẹjọ́ ẹ gbórí wọlé Faaji Unlimited náà lélẹ́yìí fàájì tí ò lábùlà tí ò lábà wọ́n undiluted fàájì ní ọlọ́run. Ijó tuntun lágbàlagbàdo. Swagger. Ijó eléyìí ṣẹ́rí kó wá pa. Swagger. Daddy and mommy wá swagger. Mommy and daddy wá swagger. Pretty baby wá swagger. ẹjọ́ ṣẹ́yìn mọ́mí àti dádì ṣẹ́yìn náà lè swagger nù ilé ayé swagger láwà yìí bá a ṣe swagger náà láàmú dáàbò ọlọ́run ṣàánú fún wa. Adé swagger náà tó ń gbà. Ijó eléyìí ṣẹ́rí kó wá pa. Swagger. bẹ́ẹ̀ bá ní ìyá 70 gan ìyá ọmọ swagger ìyá 70 gan tún mọ́ dáàbò ọlọ́run ṣàánú. Èyí ká mú wá lágbàlagbàdo. Swagger. eléyìí la mú wá láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò swagger náà ni ọmọ swagger lọ. Ìka méjì lọ́nà méjì ní ẹbí tó. Swagger. ṣẹ́yìn náà ti rí gbọ́ ìka méjì ní ẹ̀ṣá ti yà sókè. Swagger. Bíjọ̀ tó bá lọ sókè bí tó ti tẹ̀lé. Swagger. Bíjọ̀ tó bá lọ sókè bí tó ti tẹ̀lé. Swagger. Everybody wá swagger. Everybody. bẹ́ẹ̀ ni everybody ò swagger ní ayé swagger láwà yí ayé pákéjì bọ́ ọ̀bá ti ní pákéjì dáadáa tí pákéjì rẹ ọ̀bá ti dúró tó ò lè swagger dáadáa tẹ́ ẹ bá ń gbá tẹ̀rẹ́ bọ́ ọlọ́run ṣàánú fún wa. ìyá mi nìdíyà lónìí wọ́n ní àmì ò Jésù Kristi Abdulganiu Kọ́mọláfẹ́ ara mọ́ ni mo kí yín ò wọ́n ní abáramú oore jẹ́ túmọ̀ sí ẹni tí a ṣe lóore àbí a ṣe wàhálà torí ẹ̀ tó wá fi bí ṣú wa. ẹ ṣeun bàbá mi pé ẹni tá a ṣe lóore kàkà kó dúpẹ́ tó wá fi bí ṣú wa wípé àwọn là ń pè ní abáramóore jẹ. ẹ ṣeun bàbá mi Abdulganiu ẹ ṣe o wọ́n ní àwọn tá à ń kí ẹ̀ka wọn jáde náà I greet all my family and my friends tó àdúpẹ́ bàbá mi Abdulganiu Kọ́mọláfẹ́ arámọ́ni wọ́n ní àwọn kí gbogbo àwọn ará àti ẹbí àti àwọn ọ̀rẹ́ wọn wípé wọ́n kú wíkẹ̀ndì ó níbikíbi tí wọ́n bá wà tó nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà ni àtìlẹ́ tí ń gbọ́ wa òbẹ̀ bá ń gbọ́ bàbá wa náà ní ká bá wọn kí yín. Rónkẹ́ Ògúnbánjọ Johnson ẹ ṣé gan ni mo kí yín o ẹ ṣé gan ni mo kí gbogbo yín lórí ètò náà láwa yìí Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká náà ni a wà yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò bẹ́ẹ̀ náà bá ti ń gbọ́ wa ẹ bá wa ṣíà fídíò yìí ẹ bá ń ṣíà rẹ̀ ẹ bá mi invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò pé káwọn náà kan ṣe kíni kan darapọ̀ mọ́ wa lórí ètò kájọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ tòní kó tó di pé a gbé àlejò wa a gbé wọlé iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la wà yìí mò ń bọ̀ náà. Nínú mọ́tò wọn swagger. Nínú pálọ̀ wọn swagger.
lórí ìkóná wọn tó àgà. Ìjọ eléyìí sẹ́ẹ̀lì kó àpá. Sẹ́ẹ̀lì kó dẹ̀ bímbá, sẹ́ẹ̀lì kó dẹ̀ yá bíyà. Tẹ́rọmọdé yìí tó ń tó àgà. Tẹ́rọmọdé yìí tó níjà. Àwọn tó dọjà sí wọn tó àgà. Àwọn tó dẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn tó dán já sí ẹ̀ tán já sí gangan tó jẹ́ pẹ́jú ẹ̀ gangan náà wà àwọn ni wọ́n ń súágà. Torí dìlù sẹ́ẹ̀lì kó wá pa. Wọ́n níbi táyé bá ń yí sí ibẹ̀ náà ní ká bá wọn yí sí ẹ dákun ẹ jọ̀ọ́ bí wọ́n bá ṣì wà ń bẹ̀ tó dúró sójú kan wọ́n lẹ́ni tó bá ń sùn kò lè sún wọ́n lẹ́ni tó bá sì ti sún báyìí Ọlọ́run kò ní í sùn láíláí ohun yẹn nìyẹn àwọn tí a nù àwọn tí a lè mọ̀ ṣe wí. Wọ́n ní wọ́n ń súágà. Ìjọ eléyìí sẹ́ẹ̀lì kó dẹ̀ lọ súágà. Aláàjì General Kọ̀lítì Àyìnlá náà lélẹ́yìí ìjọ súágà gangan ni wọ́n pe léyìí. Jẹ́rìí pé mo dámọ̀ mo ń díjà. Jẹ́rìí pé mo dámọ̀ mo ń díjà. Torí dìlù sẹ́ẹ̀lì kó wá pa. Ọlọ́run èmi gan dámọ̀ jù mojú ẹ̀ gangan náà lówó ojú ẹ̀ náà là ń tẹ̀ sí. Ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò ẹ̀yin náà sì láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́ ẹ béèrè a ó sì fi fún yín. Tẹ̀lé súágà. Ìjọ tó bá lọ sókè ìjọ tó tẹ̀lé súágà. Àwọn tàgbàdo èrìyà o. Àwa ti Ìbàdàn èrìyà o. Àwọn tàgbàdo. Ọlọ́run àlùjọ yẹn bó ṣe kí pọ́pọ́ àlùjọ yẹn kí síbẹ̀ lórí ètò náà láwà yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ̀yin tèmi gangan nínú ilé ìmọ̀ níbo oníṣẹ́ yìí náà ń gbádùn ara yín ṣẹ́yìn náà ṣe ń rọ́ọ̀kì ẹ̀ bàbá mi Abdulganiu wọ́n ní ìyá Ìbàdàn àádára fún yín òjò enjoy your life abẹ́ẹ̀rí nǹkan bàbá mi kí láwàá ti ṣe báyìí Ọlọ́run àárò ògùn ẹ̀ ṣe ẹ̀mí tí ọba ti játa ẹ̀mí yẹpẹrẹ ni ẹ̀bẹ́yìn ọba ti gbádùn ara rẹ̀ ẹlòmíì báyìí ọmọ ká gíọ́gíọ́ yóò lówó ńlọ yóò tún mọ́ kó pamọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹja gbádùn ara wa ilé ayé yìí ò pé méjì ẹyọ kan báyìí náà ni ẹja gbádùn ara wa ká sì ṣàyè dáadáa ká ṣàyè dáadáa. Àwọn tàgbàdo kọ́ ní ìdí o. Máa sùn lé. Ọlọ́run wọn ní ẹ mọ́ sùn lé ẹ̀yin náà ẹ dárúkọ tiyín ẹ dárúkọ bíi tẹ́yìn náà wọ́n láwọn tàwọn àgbàdo connection èmi náà sì ti dákọ tèmi àwa ti Ìbàdàn kan ẹ̀yin náà ẹ dákọ àdúgbò yín ẹ dákọ àgbègbè yín ẹ dákọ àgbègbè yín ẹ dákọ àdúgbò yín. Àlùjọ àwa lálẹ́ àlùjọ àwa lálẹ́ àlùjọ àwa lálẹ́ àlùjọ. Ṣé mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o? Ṣé bẹ́ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pa wà lálẹ́ àlùjọ? Ẹ mọ̀ pé ká sọ̀rọ̀ ká pèdè ara nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò Ọlọ́run ọba ló fún wa ká sọ̀rọ̀ ká pèdè nílé iṣẹ́ yìí náà ni ká máwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan wá àwọn ètò tó lọ́gbọ́n tó níwọ̀n nílé iṣẹ́ wa náà lẹ́ẹ̀tì máa gbọ́. Mo sì ń kọrin. Ẹ má fẹ́nu rí táyà mi, mo sì ń kọrin. Orin ò ní fi mí sílẹ̀ lọ, mo sì ń kọrin. Tí màá fi dàgbà darúgbó, mo sì ń kọrin. Òṣèré mọ́ kò sí lọ́rọ̀ mi, mo sì ń kọrin. Òṣèré mọ́ kò sí lọ́rọ̀ mi, mo sì ń kọrin. Kébékébé ni mo sì ń ta, mo sì ń kọrin. Kébékébé ni mo sì ń ta, mo sì ń kọrin. Àpọ̀lọ́ olè mi wà kàńdọ̀ o, kébé ń kú wàrà. Bẹ́ẹ̀ ni bàbá kébé náà lélẹ́yìí bàbá kébé wọ́n sì wà kàńdọ̀ bàbá ń bẹ síbẹ̀ gbogbo àlùjọ sì ń bẹ lálágbàdo bàbá kan tí kò kúrò ń bẹ̀ ẹ ṣeun ẹ̀yin tèmi nínú ilé tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí Lydia olónìí mo yọ̀ wọ́n ní àwa tí Oǹdó àwa náà wà níbí tó ẹ̀yin ẹ̀kímọ̀gún ọmọ abúlà méjì ṣòwò mọ́ kí yín ò gbogbo ẹ̀yin tòǹdó àwọn gan pera wọn Ọlọ́run mo láìkí yín mo láìkí sísítà mi Lydia Ọlọ́run wọn ya tètè pé mọ́ra wọn àwọn talágbàdo wọn náà wọ́n wà ńbẹ̀ àwa tiwa níbí gan àwa gan àwà ńbẹ̀ mo sọ fún yín mo ní abala kejì náà ní abala alágbo òṣèré lábala òṣèré ìlú mọ̀ká níbi tí a ti máa ń gbé àwọn àlejò wa wá sórí ètò àwọn òṣèré lólórin ni òṣèré tíátà níbẹ̀ náà láti máa ń gbé wọn wá àlejò tèmi lónìí mo sọ fún yín mo ní tẹ́ ẹ bá bù mọ́
mi ò ní já yín sí àmọ́ yìí tẹ́ ẹ bá mọ̀ gangan ẹ̀yin náà lè máa bá mi dá sí lẹ́wọ̀n gbé sí mi létí lórí ètò kálejò mi tó wọlé náà mò ń bọ̀ láàrin ìṣẹ́jú 5. Akọ́láwọ́ lẹ́ni wà kàńdọ̀ o, kéde ń kú ara tí ń ṣe. Akọ́láwọ́ lẹ́ni wà kàńdọ̀ o, kéde ń kú ara tí ń tutù ń kọrin dédé. Akọ́láwọ́ lẹ́ni wà kàńdọ̀ o, wà kàńdọ̀ o, wà kàńdọ̀ o. Ara tí ń ṣe. Akọ́láwọ́ lẹ́ni wà kàńdọ̀ o. Lórí ètò yín ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà la wà yìí àlejò mi wọ́n ti ń bẹ nílé agbára níbí yìí àmọ́ kí n tó gbé àlejò mi wọlé gẹ́gẹ́ bí ìṣe wa bá ṣe máa ṣe lọ́lọ́jọ́ sátidé tí a máa ń gbé àwọn àlejò wá ẹ ṣeun Lydia òní mo yọ ẹ ṣé gan ni kí n tó gbé àlejò mi wọlé ẹ jẹ́ kí n sáré dé ẹ̀ka àpolówó ọjà wa náà torí pé ohun àǹjẹ kọ́là ń tà kì í ṣòwé ọmọ ní gàárì bó bá ti ń bù jẹ báyìí ni wọ́n mọ níṣẹ́ gàárì rẹ̀ kan wà láì tí wọ́n èbú kóńgò kan jẹ wọ́n mọ jẹ́ lọ náà ni kì í ṣòwé ọmọ ní gàárì ẹ mọ̀ pé mi ò lọ́rùn gbèsè ẹ jẹ́ kí n sáré dé ẹ̀ka àpolówó ọjà wa náà mò ń bọ̀. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yìí ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yìí event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yìí ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yìí ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yìí ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yìí ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí ká lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yìí ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí pé rere lolúwa. Ìròyìn àkọ́tún ìlékè ayé pọ́nmọ̀ àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ karùn-ún ti retí bí òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀ bẹ́ẹ̀ gbàyà bí àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kábílẹ̀ kẹ́sí bí ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yìn ọmọ káàrún jíire tó fẹ́ ká jẹ́ gbogbo àrẹ̀ jẹ máa bọ̀ tààrà ní ìbílẹ̀ rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá ìtàgé ẹ̀lẹ́fẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà ẹlẹ́dùn àjọṣepọ̀ tí ó lẹ́yìn délẹ̀ lórí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424 tàbí studio number 074-593-53799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àsọ̀rọ̀ pèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yẹn jọ̀ọ́. ẹ káàbọ̀ láti ẹ̀ka àpolówó ọjà wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láwà yìí mo sọ fún yín pé abala kejì òun náà ní abala òṣèré ìlú mọ̀ká níbi tí a ti máa ń gba àwọn àlejò wa
lórí ètò yìí. Àlejò mi wọ́n ti ń bẹ nílé agbára báyìí. Bàbá mi Abdulganiu Kọmọláfẹ́ wọ́n ní àwa ti Àràmọ́ọ̀nì Ìlọrin Kwara State adé o happy weekend tó ẹ ṣeun bàbá mi. Sunday Wasiu Ogunyoye Shina Fuji Music ẹ ṣé mo rí ọwọ́ yín. Wọ́n ní àwọn náà ń wò wá ẹ ṣé gan ni mo kí yín níbikíbi tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá lórí ètò náà láwà yìí. Abala kejì òun náà ni abala òṣèré ìlú mọ̀ká níbi tí màá ti máa gbé àlejò mi bọ̀ sórí ètò kí àlejò mi náà kàn mọ́ swagger bọ̀ wá sí orí ètò. mo ní kẹ́yìn náà wá swagger. mo ní kẹ́yìn náà wá swagger. ìgbà tẹ́mi náà ní jíjà. Àlejò mi wọ́n ti swagger bọ̀ wá sórí ètò. iye bílíkì bá mi dòlù yìí o. swagger. iye bọ́sẹ̀ bá mi dòlù yìí o. swagger. iye bọ́sẹ̀ bá mi dòlù yìí o. swagger. iye bàzìrà bá mi dòlù yìí o. swagger. iye bọ́lá bá mi dòlù yìí o. swagger. Surely dina wa swagger. Surely dina wa swagger. Òyìnbó lè sọ̀lì bọ̀bọ̀. Òyìnbó lè kó sọ̀lì bọ̀yì. Ọkọ̀ police officer ẹ̀lí bèbí. Ṣé wọ́n náà wá swagger? Ìwọ náà wá jíjà. Àwọn wálé mi lẹ́kọ̀ọ́ wá jíjà. Àwọn wálé mi lẹ́kọ̀ọ́ wá swagger. Àwọn táyé onírin tó jíjà. Àwọn táyé onírin lábàrúkẹ́. Ijó eléyìí bẹ́ẹ̀ni kò wá pa swagger. Ọlọ́run orí swagger náà ni mo ṣì wà yìí orí swagger náà ni mo wà yìí. Ẹ rí i pé swagger náà ló bá délé ní wípé káṣà máa swagger ara wa náà ni ọpẹ́ náà ni fún Ọlọ́run ọba. Àlejò mi àwọn náà ni wọ́n bẹ lórí ètò tẹ̀ ń wò yìí. Mo lérò pé ẹ ti rí tá a bá ní wípé ọmọbìnrin da ọ̀dà bẹ́ẹ̀ tá a bá ní pé ọmọbìnrin wọn ó dùn ún wò lójú wọ́n dùn ún wò lójú. Àlejò mi àwọn náà ni ẹ̀ ń wò lórí ètò yìí. Ọlálẹ́yẹ Kọ́láwọlé mo kí yín ẹ ṣé wọn ní wàá ẹ ṣé gan ni o. Orí ètò náà láwà yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Àlejò mi àwọn náà lẹ̀ ń wò lórí ètò yìí tẹ́ ń wojú wọn kètèkètè yìí. Àlejò mi ẹ bá mi kí àwọn aráalé ẹ rí pé wọ́n kú ilé o. Àlejò mi náà lẹ̀ ti ń wò yìí. Ìrànlọ́wọ́ aláìní ni mí. Èmi nìrànlọ́wọ́ aláìlọ́ba kan. Ìrànlọ́wọ́ aláìní ọ̀rẹ́. Ìrànlọ́wọ́ aláìlẹ́ni bọ́dì. Ẹ káàsán ẹ̀yin tí wà nílé lóko ní gbogbo àgbáyé ṣé dáadáa ni mo bá yín. Ẹ kú ilé o, ṣàlàáfíà lẹ́wà. Ohun àlejò mi náà lè rí yìí bàbá mi Abdulganiu wọ́n ní wow wọ́n ní àlejò yìí wọ́n ní ó beautiful ó ta lẹ́nu gan ni. Ẹ ṣé ìyá mi ọmọ òṣè pààrọ̀ ṣọlẹ̀ ìsàn ní ẹ̀ka àbọ̀ sórí ètò ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin aráalé. Àlejò mi náà ni ẹ̀ ń wò yìí. Àlejò mi ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé ọmọ ìlú wo lẹ ń ṣe àti àwọn iléèwé bóyá tẹ lọ tẹlẹ mẹ́nubà díẹ̀ fún àwọn ará ilé ṣeṣe káwọn ọmọ iléèwé yìí náà ń bẹ lórí ètò kí ẹ mọ òwe ọ̀rẹ́ mi rèé o ọmọ kíláàsì mi rèé ńgbà kan. Abímbọ́lá Ọlábánjí lórúkọ mi. Ọmọ bíbí Mr. and Mrs. Agboola Ọlábánjí. Ọmọ Kwara ni mí, ọmọ Èdìdì Òró. Òró gangan. Ọmọ Àró Onílẹ̀. Mo lọ sí primary school tí mo lọ sí St. Francis Primary School.
mo lọ sí Methodist Girls High School, mo lọ sí Poly Ibadan. Níbàdàn tí àǹtí alon lọ́hùn. Ìbàdàn gangan ibẹ̀ ni mo ti ṣe talking to proceed. Àlejò mi náà lẹ ti ń gbóhùn lẹ́nu yìí, wọ́n ní ọmọ Kwara làwọn. Bàbá mi Abdulganiu, ẹ ti rọ́mọ ìlú yín, abájọ tẹ́ ẹ ṣe kọ́mẹ́ǹtì lemọ́lemọ́ tó. Ọlọ́run bẹ̀ o, kò sí wàhálà. Ẹ ṣé gan ni àlejò mi. Abímbọ́lá Ọlábànjí, ta ni Abímbọ́lá Ọlábànjí? À ń sọ̀rọ̀ nípa ìrànlọ́wọ́ aláìní. Báwo ni ìrànlọ́wọ́ aláìní ló ṣe wá papọ̀ mọ́ Abímbọ́lá Ọlábànjí? Ẹ ṣé gan lótú. Ìrànlọ́wọ́ aláìní ojú orúkọ tó lágbára. Kò sí bí ṣe máa sọ̀rọ̀ orúkọ ìrànlọ́wọ́ aláìní tí mi ní dúpẹ́ lọ́wọ́ bàbá mi Samuel Elijah kò gbèrègbè. Àwọn náà fún mi ní ìrànlọ́wọ́ aláìní. Church wọn ni mò ń lọ ní 47 Ayọ̀lá Lawal nílùú Bariga. Ní ọjọ́ náà lọ́hùn ó ti tó bí ọdún 10 bí tí ò bá jù bẹ́ẹ̀ lọ. Nísìnyí wọ́n sọ fún mi pé ibi tí mo dúró Ọlọ́run ní kí n kọ orin kan péré. Orin kan péré? Pé tó bá dẹ̀ jáde lẹ́nu mi lórúkọ tí gbogbo èèyàn máa fi mọ̀ mí sí gẹ́gẹ́ bí olórin. Ọjọ́ náà bí eré bí àwàdà mi ìmọ̀kan tí máa sọ. Mo kọ̀ ṣáni mo ní ìrànlọ́wọ́ aláìní ni mí. Èmi nìrànlọ́wọ́ aláìlọ́ba kan. Wọ́n dẹ̀ ní kí n máa lọ. Orúkọ yẹn nìyẹn. Pé bórúkọ ṣe jáde nu. Bí ìrànlọ́wọ́ ṣe jáde ní Abímbọ́lá ni ìyá mi àti bàbá mi sọ. Àbí? Ṣùgbọ́n bórúkọ yẹn bó ṣe jáde lọ́jọ́ yẹn nìyẹn tí gbogbo èèyàn fi mọ̀ mí sí ìrànlọ́wọ́. Tó bá ṣe wá wà báyìí, ìrànlọ́wọ́ aláìní la jókòó tì yìí, pé ìrànlọ́wọ́ aláìní ló wà nílé iṣẹ́ wa. Pẹ̀lú bí ẹ ṣe wá ka àwọn ìwé ti jẹ́ pé ẹ lọ pólì, ẹ lọ gbogbo àṣà ní ìkọ̀kọ̀ tẹ ẹ lọ kọ́ nílé ìwé pé àwọn òbí tọmọ kékeré bá ti wà ló ti máa ní dream pé àti má ti dàgbà I want to be a doctor, a máa fi ń ṣeré kékeré eye pé I want to be a doctor, I want to be a king lọ́ máa fi ń ṣeré. Nígbà yẹn rèé ẹ ní dream kan tó ti wà lọ́kàn wípé nǹkan báyìí ni mo fẹ́ ṣe tó fi di pé èèyàn lọ kàwé. Yes, banking and finance ni mo ṣe ní school. Àwọn tí máa ń ka wọn oníṣirò owó. Oníjẹ́ banking and finance ni mo ṣe nígbà tí mo wà ní Poly Ibadan. Nígbà tí mo dẹ̀ ṣe. Ẹ bá ń gbóhùn sókè torí àwọn ará ilé. Okay, banking and finance ni mo ṣe nígbà tí mo wà ní Poly Ibadan. So nígbà tí mo dẹ̀ ṣe tán àríṣẹ́ àṣìṣe tó dá ń gbà yẹn lọ́hùn. Later lọ̀rọ̀ olórin wẹ́mọ̀ bí Nàìjíríà ṣe rí. Ó le ó lóyún ó ládùn gbogbo wa náà lájọ wà níbẹ̀. Ibẹ̀ náà ni gbogbo wa ti wá. Kó tó di pé mo yàyàbá wọnú orin bí eré bí àwàdà. And then I started it and God was with me when I started. Ẹ ṣé gan ni ìyá mi Josephine Ọmọlé, wọ́n ní good afternoon ma o. Ìyá mi Lydia, wọ́n ní kábíyèsí Olódùmarè. Ohun yẹn ni wọ́n gbọ́, wọ́n ń ṣe kábíyèsí fún Ọlọ́run. Ẹ ṣé gan ni mo dúpẹ́. Ìyá mi Josephine Ọmọlé, wọ́n ní well done my sisters. Ẹ ṣé àdúpẹ́. Ẹ rí pé lórí ètò yìí tá pè ní abala òṣèré ìlú mọ̀ọ́ká, kì í ṣe pé àwọn aláta àbáwọn onírú òun là ń gbé wá síbẹ̀. Àwọn tá à ń gbé wá síbẹ̀ jẹ́ àwọn tó jẹ́ pé yálà bóyá wọ́n ń kọrin ni àbí wọ́n ṣeré orí ìtàgé. Abala wo lẹ̀yin fọ́ọ̀lù sínú méjèèjì? Abala orin ni mo fọ́ọ̀ sí mi. Pé orin kíkọ ni ti yín. Tá bá wá sọ̀rọ̀ nípa orin yìí pẹ̀lú banking and finance ló ṣe nílé ìwé, báwo lọ̀rọ̀ orin ló ṣe wá wọ̀? Ṣé ẹ̀bùn ni ká pè ní àbí ká sọ wípé bóyá àjogúnbá nínú family, bóyá àti ẹ̀lẹ́ni tó ń kọ nínú àwọn ìyá wa, àwọn bàbá bóyá wọn kọrin, àbí ká sọ pé ẹ̀bùn Olúwa àbí ẹ̀ lọ kọ́ ni? Mi ò lọ kọ́ṣẹ́ orin o. Orin jẹ́ nígbà táwọn èèyàn tó ń jí wéré, màámi ti bá wọn jí wéré rí. Màmá gan jí wéré nílọrin? Ní Èkó, Lẹ́kọ̀ọ́. Bariga. Màámi jí wéré rí, àwọn èèyàn mọ̀ wọ́n. Wọ́n bá dẹ̀ ń sọ bàbá mi náà, bàbá mi ń kọ orin. Ṣùgbọ́n ti tèmi jẹ́ ẹ̀bùn. I started singing since when I was 8. Àmọ́ ká sọ wípé ẹ̀bùn yìí orin yẹn bá ń lé náà ni. Mo bá ń lé ni. Mo wá walk through it, like I'm gonna just say that pé mo wá walk through it. Ṣiṣẹ́ lórí ẹ̀ pé tẹ́mi ò gbé tèmi gbà bí báyìí nǹkan tí mo like ni. But foundation, ìwé jẹ́ foundation. Ó better kéèyàn ní foundation kéèyàn lọ sí school
kéèyàn kàwé kéèyàn lè láǹfààní láti lè jókòó níbi táwọn èèyàn tó bá ti ń sọ̀rọ̀ ṣùgbọ́n orin jẹ́ nǹkan tó mú mi lọ́kàn tí mo fẹ́ràn gidigidi ló fi jẹ́ pé mo mú lókùnkúndùn till date. Tá bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ orin kíkọ yìí ó ti wá tó ọdún mélòó bóyá tẹ́ ti wà nídìí iṣẹ́ orin yìí àbí gbà tẹ́yìn gan fúnra yín tẹ́ ti dá dúró pé yes mo ti dúró lórí ẹsẹ̀ mi. Pé mo ti dúró lórí ẹsẹ̀ mi mo ti ń dá kọrin pé at least I'm okay by myself. It's about 15 to 16 years now. Ọdún bíi 15 to 16 years. Àmọ́ nígbà tẹ́ wà Nàìjíríà jẹ́ ṣeré bóyá ẹ̀tẹ̀ láwọn kan bóyá àwọn tó ń kọrin ni bóyá ní church ni bóyá bí ká lọ kọ́nsáàtì àbí ká lọ competition bẹ́ẹ̀ àbólólórin kan pàtó bóyá tẹ́ tẹ̀lé tí ẹ bá ṣiṣẹ́ orin nígbà náà. Mi lẹ́ni tí bá bọ̀ mo ní choir master mi Mr. Oshinawo, then mo ní mentor Ìtùnú Akíngbẹ̀yìn. Above all, pastor mi Elijah Samuel kò gbèrègbè. Ó jẹ́ ẹni tó tọ́ mi sọ́nà nínú orin tó ráwọn náà nífẹ̀ẹ́ sí orin kíkọ ìgbà yẹn mo tí gain stand mi mo ń kọrin lóòótọ́ ọ̀tọ̀ ni kò ní ẹ̀bùn ọ̀tọ̀ ni kò lè lò ọ̀tọ̀ ni kò build ẹ̀ ọ̀tọ̀ ni kò ní ìgboyà náà pé this thing I can do it. When I come across my pastor Elijah Samuel kò gbèrègbè wọ́n jẹ́ kí n mọ̀ pé kíní mo lè ṣe àwọn dẹ̀ ní fàyàbalẹ̀ nínú ẹ̀ àwọn nígbàgbọ́ nínú ẹ̀ pé mo lè ṣe. Àmọ́ wá kú bẹ́yìn fúnra yín ṣe fẹ́ pọ̀ ṣú ẹ̀ láti ṣe fúnra mi tí mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú wọn nìyẹn lọ́dún náà lọ́hùn ní 2000 ni mo bẹ̀rẹ̀ pẹ̀lú wọn náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní make sure pé mo bẹ̀rẹ̀ sí ní ṣe accordingly tó yẹ kí n ṣe tí mo fi find ara mi níbi tí mo ti find ara mi. Àmọ́ látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí ǹjọ́ ní àwọn àdójúkọ kan bí a tẹ̀lé wò wípé ṣé mi wà ní sápadà ń di iṣẹ́ orin yìí báyìí kí ni mo wá dé di iṣẹ́ orin tí mi lọ máa kawó jẹ́jẹ́ ní báńkì tó níjọ́ kankan tó yẹ pé ẹ fi rò pé kí ni mo ti wá dé di iṣẹ́ orin yìí gan. Ó ní gan ni olóòtú ẹ mọ̀ pé àwọn kan máa wà tẹ́ pé tẹ́ bẹ́ ṣe jọ ń ṣiṣẹ́ orin yìí tẹ́jọ́ ń kọ orin yìí wọn ò nígbàgbọ́ nu yín tẹ́ ẹ̀ bá ti la ẹnu yín ọ̀rọ̀ ni. Bẹ̀tẹ́ ni ò bá ti fọhùn jáde báyìí. Tí ìfọhùn wọn nígbàgbọ́ wọn á wò pé mo ti lọ síbì kan rí téèyàn kan sọ fún mi pé kí ló fẹ́ kọ kí ló fẹ́ kọ àwọn ọmọ wẹ́wẹ́ ni wọ́n. Níjọ́ yẹn I feel so down. Man, orin gan ti fò sá lọ. Spirit orin gan dúró láyé jẹ́ àdúró lọ́tọ̀ọ̀tọ̀ náà. Ọwọ́ tí mo wà yìí ìwọ náà ṣe tiẹ̀ kémi náà ṣe tèmi. So ìgbà tí èèyàn kan rọ ẹni yẹn ló wá wò pé ọmọ yìí mo ti rí ó dẹ̀ ló da wọn ó yá máa bọ̀ ìyá mi gbà ló wá mú. Nígbà tí mo gba máìkì yẹn tí mo sọ̀rọ̀ jáde táyéráyé gbẹnu mi sọ̀rọ̀ torí kò sọ̀rọ̀ tí mo fẹ́ sọ torí bí mọ̀ náà bá ń ṣe ti ènìyàn Bíbélì ni a ó bíwó ó ṣùgbọ́n tó bá jẹ́ ti Ọlọ́run alààyè ó ní yóò dúró tí Ọlọ́run wá gbẹnu mi sọ̀rọ̀ jáde ẹnìyẹn wò mí títí báyìí pé àṣẹ nǹkan báyìí ń bẹ nínú ìwọ ọmọ yìí. Mo dẹ̀ ló ṣe mo dẹ̀ bọ́ síta bẹ́ẹ̀ tá a gbọ́dọ̀ kà bẹ́ẹ̀ fẹ́ pé téèyàn bá ń kà èèyàn kàn máa ka dáadáa téèyàn ti rí lẹ́yìn ìyẹn ló tọ́ kéèyàn máa kà torí téèyàn bá ń ka àwọn òdì kejì ó máa pull spirit a lot of people down tí wọn ò ní fẹ́ tẹ̀síwájú lórí ẹ̀ ṣùgbọ́n kéèyàn máa ka dáadáa àwọn dáadáa téèyàn ti rí nígbà kan nígbà méjì nípa pé èèyàn ń kọrin. tó ọpẹ́ ní fọ́lọ́run àlejò mi náà ni wọ́n ń bẹ lórí ètò yìí tẹ́ ń gbọ́ wọn tẹ́ sì ń wò wọ́n nínú ilé Abímbọ́lá Ọlábànjí ọ̀nà rẹ̀ tí gbogbo wa mọ̀ sí ìrànlọ́wọ́ aláìní àwọn náà ni wọ́n ń bẹ pẹ̀lú mi nílé agbára níbí yìí tẹ́ ti ń gbọ́ wọn látàárọ̀ Josephine Ọmọlé mo kí yín ẹ ṣé Ayọ̀ Orímọ̀ Ògúnjẹ wọ́n ní nice one ìyá Àbàdàn wọ́n ní keep the good work going ẹ ṣé Lydia olónìí mo yọ̀ wọ́n ní ìyá Àbàdàn ẹ kú òye ẹ ṣé gan ni gbogbo yín tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá nínú ilé Adépẹ́jú Ògúnládé ẹ ṣé mo rí ọwọ́ wọn brother mi Ọlá Unif ẹ ṣé mò ń wò yín mo rí yín o ẹ ṣé lórí ètò náà la wà yìí abala òṣèré ìlú mọ̀ká náà la wà yìí pẹ̀lú àlejò mi nílé agbára látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí ìjọ́ wo nínú yín dùn jù
Ìjọ tí mo launch first album mi, I was so happy. Torí nígbà tí ogun bá gbóná, tọ̀tá bá fẹ́rẹ̀ ṣẹ́gun yín, ogun Jésù tí a kò rí, pọ̀jù gbogbo ọ̀tá yìí lọ. Ẹ yọ̀, ẹ yọ̀ o, ẹ yọ̀ nínú Olúwa, ẹ yọ̀, ẹ yọ̀, ẹ yọ̀ o, ẹ yọ̀ nínú Olúwa. Nígbà tí Jésù gan rí ọ̀pọ̀ èrò, iṣẹ́ ìyanu ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni, iṣẹ́ ìyanu ṣẹlẹ̀. Inú mi dùn tí mo ráwọn èèyàn lẹ́yìn mi. Shakiles Entertainment, ọkọ mi wọ́n dúró tì mí. Gashbag wọ́n dúró tì mí. Mo ráwọn èèyàn lẹ́yìn mi, inú mi dùn. I was so excited. Ìjọ tí mo launch first album mi nílùú yìí, that was last year May. Inú mi dùn. Inú yìí dùn níjọ́ náà pé pé mo ṣẹ̀wọ̀n wípé mo bá mo ti wà nídìí orin pé inú mi wá dùn. Ọpẹ́ ni fọ́lọ́run. Tá bá sọ̀rọ̀ nípa àwo orin ṣíṣe, ó ti tó bí àwo mélòó tẹ́ ti ṣe báyìí? Alákọ̀ọ́kọ́ ni mo ṣe ní last year ni mo àbí single track nǹkan tí ẹ ti. Yeah, mo ti ṣe single track. Mo ṣe single track kan fún White City, CCC White City Parish ní 2011. I didn't launch that one. Okay. So nítorí ẹ̀ ni ò jẹ́ kí n kà á mọ́. But tí bá kà á mílẹ̀ ajẹ́lẹ̀kejì. Ajẹ́lẹ̀kejì báyìí. Tí mo ti ṣe. Ẹlẹ́nkẹta dẹ̀ ń bọ̀ lọ́nà very very soon. O ti ń kọ̀lẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀ báyìí. Very very soon. Tá bá wá sọ nípa àwo àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ṣe yìí, kí ni àkọlé àwo yìí? Glory to glory. Glory to glory. Ògo sí ògo. Ògo sí ògo. Ṣẹ̀gbọ́n àwọn aráalé. Ẹ wọ́n bá àwọn aráalé ni ẹ wọ́n wo. Wọ́n ní ògo sí ògo, glory to glory. Lára orin yìí ìjẹ́ ti ẹ̀ lè kọ́ ń bẹ̀ lára àwọn orin yìí. Ẹ bá kọ́ fáwọn aráalé. Pé má bọ̀ wá o, pé má bọ̀ wá. Kùtùkùtù ni mo gbóhùn rẹ̀, bàbá máa bọ̀ wá. Ẹni tó ń gbé inú ọ̀run lónìí pín mi o. Ẹni tó ń gbé lágbàlá ọ̀run Elédùmarè tó tó rẹ̀. Pé má bọ̀ wá ọba, pé má bọ̀ wá yé. Kùtùkùtù ni mo gbóhùn rẹ̀, bàbá máa bọ̀ wá. Jára àánú ní sẹ́wújánu ní sẹ́hálà. Pé lára àwo orin tẹ́ ṣe nígbà náà tèmi tí ò ṣàwọ́lù wọ́pọ̀ tó jẹ́ tèmi gan. Àmọ́ gẹ́gẹ́ bí àwo orin yìí tẹ́ pè ní glory to glory yìí, ṣé mọ̀ pé téèyàn bá gbé àwo jáde téèyàn fi àkọlé mọ́, á ní nǹkan kan téèyàn rí téèyàn fi wò wípé téèyàn pè ní àìmọye orin tálòmí àgbéjáde á kàn ṣáà wò orúkọ kan á kàn sọ. Àmọ́ ògo sínú ògo yìí, kí ni nǹkan tẹ́ rí tẹ́ fi pe àkọlé àwo yẹn bẹ́ẹ̀? Ní ọdún tó kọjá tí mo ṣe àwòye ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ṣe nínú ọdún yẹn. Ni mo wá wò pé pátápátá parí ẹ̀, ògo wọnú ilé mi. Mo kọrin kan nínú àwòrán yẹn, mo ní ẹ bá mi rush glory yìí o, mo gbé mi, àní mo kó jẹ. Èmi gan mú mo gbé mi. Mo gbé mi. Èmi gan mú mo gbé mi mo kó jẹ. Mo wá ní kí lẹ gbé mi yẹn, ire owó, ire ọlá, ire owó, àní ire ọlá. Ẹ gbọ́ kílẹ̀ yìí náà gbé mi ẹ̀yin tèmi inú ilé. Ọlọ́run ọba bá ti ń rọ̀ṣì ẹ̀yin gan bá wọn bò ó. Torí wọ́n ní ká ọ̀bọ gan ó ṣàmíjọ́ sí ń ṣe fáàrí. Nígbà tọwọ́ ìyá tẹ̀ báyìí bí ṣe ń ṣu dúdú bẹ́ẹ̀ ní iṣu ètò tó. Ó ṣe mí lóore fẹ̀ǹfẹ̀, èmi náà dúpẹ́ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Ó ṣe mí lóore rabata, lèmi náà dúpẹ́ rabata. Nínú álbọ̀mù mi náà ni. Pẹ̀lú álbọ̀mù àpò yẹn náà ló wà. Táwọn èèyàn bá wá fẹ́ rà ńkọ́, ṣé wọ́n sì lè ríra? Torí àwọn kókó tó wà ń bẹ̀, ẹ mọ̀ pé kéèyàn ṣàwo kò dàbí pé káwọn pọ́ìntì kan wà ń bẹ̀ tẹ́ pé ọmọ gan lè tún dé bá lọ́jọ́ iwájú pé kìkan ṣe kéèyàn ṣàwo kéèyàn kan ṣàṣe ṣá. Táwọn èèyàn bá fẹ́ rí àwo orin rírà ńbo ni wọ́n ti lè ríra? Ẹ bá pe ìbílẹ̀ rédíò ń bí báyìí, wọ́n ní kọ́pì. Naija 101.5
101.1 lọ́dọ̀ ọ̀gá wa lọ́hùn-ún. wọ́n ní copy. Noble people àwọn náà wọ́n ní ní copy. Shakeless entertainment tẹ́ bá pè wọ́n ní copy. Kò síbi tẹ́ bá ti pè gbogbo àwọn àtàsọ fún yín ẹ ríra ń bẹ ṣá. àwọn tó wà Nàìjíríà ńkọ́? àwọn tó wà ní Nàìjíríà for now àti ní marketer ní Nàìjíríà bá ní marketer ní Ìbàdàn ní number 1 Okeola Street ní Ìbàdàn ní Ring Road Challenge ẹ máa ríra lọ́dọ̀ tí wọn náà. So ẹ ṣeun gan ni mo dúpẹ́. Akeem Fẹ́mi Adéníyì wọ́n ní happy weekend Ìyábàdàn, I like her good voice. Ṣètìgbọ́ àwọn òṣèré onítíátà ni wọ́n, àgbà òṣèré ni wọ́n, ohun yẹn náà wọ́n ní àwọn gan kò jẹ, àwọn gan rọ̀ ṣí ẹ̀. Lydia olónìí wọ́n ní very nice voice, ẹ̀ ṣe gan ni, wọ́n ní she has the anointing Ìyábàdàn. tó àwọn náà ti ń gbọ́ báyìí àwọn ti wà nínú ilé wọ́n ní ẹmẹ ní orí owó èrè ọmọ àwọn gan wọ́n ń rọ̀ sí ẹ̀ gbogbo ẹ̀yin tèmi nínú ilé tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá àlejò mi àwọn náà ni ẹ ti ń gbóhùn wọn látàárọ̀ lórí ètò yìí Abímbọ́lá Ọlábànjí tí gbogbo àmọ̀ sí ìrànlọ́wọ́ aláìní àwọn náà ni wọ́n ń bẹ ní orí ètò láti pàtẹ́ tí wàá bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí tó jẹ́ pé ẹ sì ti ṣàwo àwọn single náà ó ti lọ ìkẹta náà rèé àtúnretí ẹ̀ ní ojú ọ̀nà tó Ọlọ́run bá a jẹ́ kí ó ṣeé ṣe agbára lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n máa ń sọ wọ́n ní àwọn lóbìnrin tó bá ń kọrin wọ́n ní wọ́n máa ń ní àwọn ìdojúkọ oríṣiríṣi pé torí obìnrin kan jókòó ní tóbìnrin bá lẹ́bùn tó bá ti márì kì í jẹ́ kí ẹ̀bùn yẹn lè tẹ̀síwájú kì í jẹ́ kí èèyàn lè tètè rò pé wọ́n máa sọ̀pẹ́ẹ̀sì ẹ̀ ní pé iṣẹ́ ilé ni ṣá máa mójútó ọmọ nǹkan pẹ̀lú bẹ́yìn ṣe wá jóbìnrin tẹ̀ ń kọrin yìí ìyàwó làwọn dáàdì kọ sí ṣé àwọn náà faramọ́ àbí bẹ́ẹ̀ bá ti ẹ̀wà níṣò ṣé kìí ṣe pé wọ́n mọ̀ ní tó o bá bọ́ta nínú ilé ìlénè tó o bá bọ́ta àwò ṣáàtì padà sọ́dọ̀ àwọn màmá ìyàwó làwọn náà kọ sí. àwọn náà nífẹ̀ẹ́ orin promoter mi ni wọ́n. promoter àwọn kan tún wà ń bẹ̀. bẹ́ẹ̀ni tó òótọ́ ni àwọn obìnrin tá a máa ń kọrin a máa ń ní ìdójúkọ tó pọ̀ ẹni tó sọ bẹ́ẹ̀ fún yín kò ṣí sọ nítorí pé àwa náà ń tọ́jú ilé àìlòmíì púpọ̀ nù wa ò lè kó kọ méjì papọ̀ a máa fi kan dààmú ìkan bó tí ọkọ èèyàn bá mọ̀ pé nǹkan báyìí níyàwó mi yò láàyò tó bá jọ̀rẹ́ ara wọn ni wọ́n tó jẹ́ bàbá ara wọn ni wọ́n tó jẹ́ gungun ìyá ara wọn ni wọ́n jọ máa get along in whatever tó bá ṣe ń ṣe àwọn náà wà online music wọ́n dẹ̀ rí pé táwọn èèyàn bá pè wá tó bá rí wa tá a bá lọ wọn ò ní mọ̀ wá ẹni tó wà available làwọn èèyàn fẹ́ mọ̀. bẹ́ẹ̀ni kì í ṣe tí ó mọ fòní dé ní fọlá lọ́la. ó ṣẹni tó máa pè tó máa ní létà àwọn dádì wa mú kọ́kọ́rọ́ lọ wọn ò ní pè ẹ́. mo dẹ̀ tún fàsìkò irú àwọn bàbá wa táwa ìyàwó wọn ń kọrí ẹjọ́ ẹ jẹ́ kí glory wa shine. tí glory wa bá shine oríyìn náà ló máa jẹ́ fáwọn ọkọ wa wípé àyàwó mi ló ń kọrin yẹn mo mọ̀ ọ́ àwọn obìnrin náà ká má take chances. àwọn nǹkan tó bá yẹ ká ṣe before ká ṣe ká má fi táìmù sílẹ̀ téṣù bá ti rí líǹkì kan ó máa fi ibẹ̀ ló fi máa ṣorísun wàhálà. a kàn rárí wọbẹ̀ ń tiẹ̀ ni. a kàn máa ṣoríṣiríṣi ni. pẹ̀lú gẹ́gẹ́ bẹ̀ ṣe jẹ́ obìnrin mo mọ̀ pé bóyá báwọn èèyàn bá ń ṣe patí tó bá pè yín ẹ wà ń bẹ̀ òde bá yá ẹ wà ń bẹ̀ àmọ́ tí ẹ bá wà lórí stage gẹ́gẹ́ bí obìnrin tó ń kọrin ẹ mọ̀ wípé téèyàn bá wà ní orí stage àtọkùnrin àtobìnrin náà lè fẹ́ ẹlòmíì kan tó bá ti rí pé ọmọbìnrin ló ń kọrin báyìí mélòó yóò bá jáyé ẹni kó sì ẹ̀ jáyé ẹni ọgbọ́n wo lẹ̀ ń dá sí i tó jẹ́ wípé kò fi paṣẹ́ tí ò sì tún palẹ̀ lára torí pé àwọn tí wọ́n náwó fún yàn tó bá ṣe kinní tó dàgbàjú pọ̀ wọ́n bá ti lóhun náà pèsè pàtí àmọ́ níbo ọmọ wo lẹ̀ ń pè ẹ bá gbéṣẹ́ fún ọgbọ́n wo lẹ̀ ń dá sí i tó sì jẹ́ pé ẹ ti tún fi wà lẹ́nìí tí orúkọ yẹn sì wà bẹ́ẹ̀ tí kò ti pa iṣẹ́ náà tí kò pa lára. olúwa ni olórin àtòbìnrin àtọkùnrin olórin tó bá lóhùn rírù dojúkọ báyìí kò ń ṣe olórin ni kò ń ṣe ẹni tó lórúkọ kò ń ṣe ẹni tó mọ̀ pàápàá jùlọ àwa obìnrin ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ ṣe o èmi náà mọ̀ ṣe ṣùgbọ́n Ọlọ́run ni ìtọ́ni Ọlọ́run ni pẹ̀lú ẹ̀ ò kí ń wáyé irọ́ ni ó ń wáyé púpọ̀ pàápàá
ṣùgbọ́n ìtọ́ni Ọlọ́run ni tẹ̀rín tọ̀yàyà ni ẹni táyé bá ń fẹ́ láyé ń pè tó bá síbẹ̀ mọ́ wá pẹ̀lú mi tẹ̀rín tọ̀yàyà ní àní bá wọn jà. dádì mi ṣé Olúwa ni. ẹ bá mi dádì ẹ gba nọ́mbà wa lọ́wọ́ dádì ẹ bá pe dádì à pè mí ìyẹn ni pé mi ò bú yín mi ò bá yín jà ṣùgbọ́n ẹ gba nọ́mbà dádì ẹ bá ń fáwọn ní nọ́mbà yín tó bá pè yín wá rí mi pè kò ń ṣèjà tó bá àwọn náà rí pé mi ò fẹ́ bá wọn jà mi ò fẹ́ sọ̀rọ̀ sáwọn ṣùgbọ́n mo ti make wọn clear. ẹ ti fi nọ́mbà jọ́ọ̀jì wọn pé àwọn dádì nù ú o. ẹ sọ pé wá mọ dádì ṣùgbọ́n dádì ẹ fún wọn ní nọ́mbà tọ̀dọ̀ tí yín wá. agẹ́ẹ̀tì mi. àwọn náà ti bí mẹ́sẹ̀gì yẹn mi ní bá wọn jà mi dẹ̀ ní bú wọn torí tó o bá sọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí olórin public figure tó bá yín mú lásán ó nítumọ̀ sáwọn olólùfẹ́ wa ká má parọ́. irú imú tí ordinary person máa yín tó máa fi jọ rẹ́rìn tí olórin àbí ìlúmọ̀ọ́ká àbí gbajúmọ̀ bá yín irú ẹ̀ wọ́n á ní kò kà wá kún. wọ́n ti lẹ nọ́mbà yẹn mọ́ lára pé bó ṣe ń ṣe nìyẹn. wọ́n dẹ̀ máa pick it up you won't be there níbi tó ti máa sọ but why don't you just béèrè ìtọ́ni Ọlọ́run kó dẹ̀ rọra mọ bóyá máa shortcut àárín yẹn tí ò ní dájà lẹ̀ láàrin yín. tó ọpẹ́ ni fún Ọlọ́run ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ìyá mi Fèyí Ṣara Ṣànúsí ẹ ṣé o ìyá mi mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ìyá mi Lydia wọ́n ní if you respect him the Lord will goes into him. Bẹ́ẹ̀ tẹ̀yàn bá ti fọ́kùnrin yẹn lápọ̀nlé ẹ̀mí Ọlọ́run náà á wọnú ẹ̀ á jẹ́ kí òun náà gba ọ̀gbọ́lọ́ ẹ ṣé gan ni mo dúpẹ́ ìyá mi Gloria Shubau ẹ ṣé bàbá mi ọba Saheed Ọlámilékan mo rí yín bẹ̀yẹn ẹ ṣé gan ni ọmọ jọjú Olúwa Jésù tóbi Olúwa ẹ ṣé Olúwakẹ́mi Bọ́lájí ẹ ṣé Mission MOGP ẹ ṣé gan ni mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá nínú ilé àlejò mi náà lẹ́ ń wò lórí ètò yìí ìrànlọ́wọ́ aláìní Abímbọ́lá Ọlábànjí àwọn náà ni ẹ̀ ń gbóhùn wọn yìí ẹ ṣé tá a bá wá sọ̀rọ̀ nípa àwọn olórin ẹ mọ̀ wípé kò sí yàtọ̀ síbẹ̀ yìí náà ṣe ń kọrin yìí bóyá ẹ fẹ́ jókòó tẹ fẹ́ relax ẹ tẹ fẹ́ gbórin yín ṣe àpapọ̀ kan máa wà téèyàn máa ní crush fún pé ẹni yìí ta lẹni tẹ́yìn náà ń wò gẹ́gẹ́ bí aṣíwájú tẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí láti máa gbóhùn ẹ̀ tẹ́yìn gan wò pé tẹ́mi náà bá dàgbà mo fẹ́ kẹ́mi náà tó báyìí kí n tún jù báyìí lọ ta lẹ ní ìfẹ́ sí nínú àwọn tó ń kọrin. èèyàn tí mo nífẹ̀ẹ́ sí jù nínú olórin ẹ pé a lot of people máa ní àjọra wa mo ń kọrin bó ṣe ń kọrin Bísí Aláwìyé. The evangelist Dr. Bísí Aláwìyé. I like her so much. So also Tọ́pẹ́ Àlàbí. But oríkàlùkù bá ṣe ń kọrin wa ó yàtọ̀ síra. Gbogbo olórin they are perfect. I love them all. I love them because èèyàn kan ló ń gbọ́ èmi náà. Àwọn kan ló ń gbọ́ àwọn náà. I love them equally. But téèyàn bá wà ní àwọn because bẹ́ẹ̀ni alẹ́ nìkan téèyàn ń wò níwájú wípé ẹni tó ti já síwájú fún yàn téèyàn máa láìkẹ́ pé I love Bísí Aláwìyé àtọ́. Bísí Aláwìyé àti Tọ́pẹ́ Àlàbí tó ẹ ṣé gan ni mo dúpẹ́. Tá bá wá sọ̀rọ̀ nípa ìmísí máa ń sọ̀rọ̀ nípa inspiration ẹlòmíà ní tó ń bá sùn wọ́n á gbé wá ẹlòmíà ní tó ń bá ti wà lórí toilet báwo ni inspiration ti ń ṣe lójú oorun ni àbí báwo lẹ̀yin ṣe ń gba inspiration ní gbogbo bí ìdáná wọ́n á kàn gbé wá náà ló tó bá ti gbé lé báyìí bá fẹ́ mọ mi ó ń gbé wá ọ̀nà oríṣiríṣi ni. If it is your thing tí ò ń ṣe nǹkan tó lọ kọ́ if it's of God it's going to come naturally. You can just sit down and think of something and then ẹ dẹ̀ máa rò pọ̀ ó dẹ̀ máa di orin. Ẹlòmíà ní tóun bá mu ọtí ni ẹlòmíà natural it comes tí n bá tẹ̀ rẹ́rìn mo lè rẹ́ anything anytime anywhere. Ó kàn máa wá naturally náà ni. Naturally. So ọ̀pẹ ní fọ́lọ́hún ọba kò síbi tí kálukú ò ti lè gba nǹkan ẹ̀ ẹlòmíì lè lójú oorun náà ti máa gbé wá ẹlòmíì lè tó bá ti dá mi sára báyìí
onímísí yẹn máa wá bí kálukú ṣe ń gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àdúpẹ́ fọ́lọ́run wọ́n ní praise God Almighty hallelujah méje ọpẹ́lọpẹ́ anointing bẹ́ẹ̀ ni o Adébáyọ̀ Kọ́lé Oṣó ẹ ṣé gan ni mo rí yín ẹ ṣé ò tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká abala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà la wà yìí pẹ̀lú àlejò mi nílé agbára níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà la wà yìí ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ lè gbọ́ wa lórí tuning radio tí a bá ti download tuning lórí Play Store àbí Apple Store ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa kètèkètè ń bẹ̀ lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa lórí page wa ìbílẹ̀ rédíò UK ẹ máa gbọ́ wa ẹ dẹ̀ máa wò wá níbẹ̀ ẹ dẹ̀ lè subscribe sí YouTube wa ìbílẹ̀ rédíò náà ní gbogbo àwọn programs tá a ti ṣe gbogbo àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan tí àwọn òṣìṣẹ́ wa ti ṣe nílé iṣẹ́ yìí ẹ máa rí gbogbo ẹ̀ wò lórí YouTube ẹ subscribe fún ẹ máa rí wa ìbílẹ̀ rédíò náà ní ibẹ̀ lórí YouTube wa ẹ ṣé gan ni àlejò mi fún àwọn tó tún ṣe darapọ̀ mọ́ wa lórí ètò ẹ tún bá mi fi orin olórin ni yín so káwọn èèyàn sì mọ̀ wípé ó wà ńbẹ̀ ẹ tún bá ń forin ẹ tún bá mi fi dáwọn ará lé kán tún gbóhùn yín lẹ́ẹ̀kan. ìgbà bánújẹ́ àtàrò àdúrà lábò fún ọkàn mi èmi sì bọ́ lọ́wọ́ èṣù gbà tí mo bá gbàdúrà dídùn ayérayé onímájẹ̀mú tí kì í ṣàpapín onímájẹ̀mú kan ọ̀rọ̀ kan èdè kan àti ẹwà kan ni onímájẹ̀mú gbọ́ bí gbọ́rẹ́ ọ̀sọ́ pàkàkí lẹ́gbẹ̀ẹ́ mi balógun nílé balógun lọ́run ọkọ mi ṣe àfẹ́rí rẹ̀ oògùn àrùn jọ̀wọ́ kó máa bọ̀. ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà ẹ̀yin tí ẹ bá ti ṣíà ẹ bá mi ṣíà ẹ bá mi invite àwọn èèyàn yín sórí ètò ẹ rí pé ìyá mi wọ́n ń pogun ọ̀run kọ́ mọ́ ọ̀bọ̀ pogun ọ̀run bá sì wọ ibi tá a wà yìí ọlọ́run àwọn ẹ̀wẹ̀ ni tí ó máa ń múra wọn ẹnu ká máa fára wa pọ̀ ká máa gbéra wa ni ẹ sì mọ̀ pé tọ́lọ́wọ́n orí bàbá mi bá sọ̀kalẹ̀ tán báyìí kọ́dà apá alágbára ọkọ̀ gánù gan agbára rí ò lè ka lórí èso níbẹ̀ náà láwà yìí wọ́n ní my sister wọ́n ní àkẹrùbù bẹ́ẹ̀ ni o wọ́n bèrè wọ́n ní ṣé kẹrùbù ni yín. bẹ́ẹ̀ kẹrùbù sẹ̀lẹ̀ ni mí. kẹrùbù sẹ̀lẹ̀. sẹ̀lẹ̀ gospel ni gbogbo bí tẹ bá pè mí ní gbogbo yìí. ẹ̀rí Yínká Ṣówẹ̀mí Mọ́kọ́kà Adétógùn wọ́n ní more blessing to you amen o ẹ ṣé gan ni Fèyí Ṣara Ṣànúsí wọ́n ní let us do music in Lagos Nigeria very sweet voice wọ́n ní àwọn fẹ́ kẹsẹ̀tì yẹn ní Nàìjíríà wọ́n ní Ìbàdàn nìkan ló ṣì wà báyìí pé àwọn ṣì ń wá lágbàtà lẹ́kọ̀ọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bá ṣàlàyé fáwọn aráalé ẹ ṣe ṣe kára àwọn èèyàn wà. àyìn wá lágbàtà fún lẹ́kọ̀ọ́ Ìbàdàn nìkan lẹ́tí lè rí for now and then wọ́n lè post ẹ̀ sí anywhere tẹ́ bá wà for now. ẹ̀gbọ́n wọn ní tẹ́ bá béèrè fún wọ́n lè post ẹ̀ sí níbikíbi tí ẹ bá wà ẹ lè pè wá níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹ́ bá fẹ́ kẹsẹ̀tì yẹn glory to glory ni wọ́n pè é ògo sí ògo o ni wọ́n pè àwọn orin náà tí ẹ bá fẹ́ wọn. tá a bá ń sọ̀rọ̀ nípa ìrànlọ́wọ́ Abímbọ́lá Alábánjí oúnjẹ wo ni Abímbọ́lá Alábánjí ló fẹ́ràn jù ó ṣe é ṣe káwọn èèyàn ti sọ pé ẹ dákun àlejò yín mo fẹ́ gbà lálejò fún Christmas yìí oúnjẹ wo ni ẹ fẹ́ràn jù. ẹ ṣe olóòtú tá a bá ń sọ̀rọ̀ nípa tó ń jẹ nífẹ̀ẹ́ sámàlà tí n bá rí ẹ̀fọ́ rírò àbẹ́lẹ́gùsí méjèèjì náà ni ẹ̀fọ́ ẹlẹ́gùsí àbí rírò pẹ̀lú àmàlà dúdú àbí funfun. àmàlà dúdú ṣe ti ń gbọ́ ẹ̀yìn tèmi inú ilé wọn lámàlà dúdú ọkà nu kẹgbà mi lálejò wà kí ọkà àtẹ̀fọ́ ọmọ ní bàbá ìjẹ́fọ́ rírò àbẹ́fọ́ ẹlẹ́gùsí tó ní nǹkan kan nú dáadáa. bẹ́ẹ̀ ni bí àwọn kan ẹlẹ́mìí méje tí wọ́n ń ṣàṣínú rẹ̀. anything tó bá nínú. ṣe ẹ ti gbọ́ báyọ̀ bí àwọn edé bí akàn bí pọ̀nmọ́ nǹkan pẹ̀lú ẹlẹ́mìí méje kí gbogbo ẹ̀ wá kọ̀yìn sáta kí gbogbo ẹ̀ kọ̀yìn sáta ṣe ti gbọ́ ẹ̀yìn tèmi wọ́n ní àmàlà làwọn fẹ́ràn jù bẹ́ẹ̀ bá fẹ́ gbà wọ́n lálejò. tá a bá sọ̀rọ̀ nípa eré ìdárayá bóyá èèyàn ti fẹ́ keep fit ní téèyàn bá fẹ́ wò ó àbí téèyàn bá jí làárọ̀ eré ìdárayá wo lẹ nífẹ̀ẹ́ sí jù.
eré ìdárayá tí mo ṣe mo gbá baseball rí. Mo sáré fún Pepsi rí. Pepsi Nílùú Èkó ni àmọ́ ó máa lówó lórí. Abẹ́rẹ́ Ọlọ́run. Ara mi sì bù máa sọ. Ẹ̀dá tó lódùmarè ọba dá ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ ọ̀dàdá ẹ̀kú ẹ̀dá lẹ́yìn. Ọlọ́run àwọn nǹkan mi tá a mọ̀ pé yìí ó padà dà nílé ayé. Àmọ́ torí owó tí wọ́n pé jẹ́ tún lọ sáré fún Pepsi àbí kó sá lè jọra wọn náà ni. Ẹni tó dẹ̀ ní ibùdó tó mọ ibi tó ń mú wa lọ ó ti mọ ibi tá a máa jọ pẹ̀lú sí. Bàbá àwọn Yorùbá ṣe wí ni wọ́n ní tó bá jẹ́ pé ẹ̀dá bá mọjọ́ tí ó là ní èèyàn ò ní ṣiṣẹ́ mọ́. Èèyàn kàn ṣáàmọ̀ sùn èèyàn mọ̀ jí ni. Ìjọ náà ṣáàbà mi lórí bẹ́ẹ̀dì kówó sì dé kí n mọ̀ náwó lọ. Àmọ́ Ọlọ́run ò fi gbogbo eléyìí ò fi jù wá lọ. Wọ́n ní UK ńkọ́ wọ́n ní please come to Birmingham in UK. Tẹ́ ẹ bá ti pè wọ́n á gbórí wọlé ìyẹn ní Birmingham ìyá mi Lydia ẹ pè wọ́n sí Birmingham wọ́n á gbórí wọlé síbẹ̀. Wọ́n ní UK ńkọ́ wọ́n wà ní UK tẹ́ bá fẹ́ CD wọn ní UK ó wà. Ẹ̀yẹ kàn ṣá pè wá lẹ́yìn ètò ẹ̀ lè pé iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò káwọn náà sì tó lọ lórí ètò wọn fi gbogbo ibi iṣẹ́ ti lè gẹ́ẹ̀tì wọn wọ́n fi gbogbo ẹ̀ sílẹ̀ láti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn tí ẹ bá fẹ́ CD wọn wọn á fi ránṣẹ́ sí yín. Ẹ̀rí Yínká ṣòwò ẹ̀mí mọ́ wọn níbẹ̀ ni o abẹ́ẹ̀rí nǹkan báwọn ẹ̀ ṣe gan ni mo dúpẹ́ pé ẹ sáré gbogbo eré ìdárayá òun náà lè ṣe. Tá bá ń sọ̀rọ̀ nípa pé football club wọlé ní Arsenal ni ṣe red ni àbí blue red ni Arsenal red ni ẹ̀yin ti Arsenal nù ilé àwọn olólùfẹ́ yín rèé o Arsenal àwọn èèyàn yín rèé o nínú ilé ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Tí àwọn èèyàn bá wá fẹ́ ṣe bóyá wọ́n fẹ́ ṣènáwó ni bóyá fẹ́ ṣèkómọ bóyá bíi pàtí ọjọ́ ìbí àjọ̀dún ṣé tí wọ́n bá pè níṣẹ́ wà ńbẹ̀. Bẹ́ẹ̀ni kò sí gbogbo nǹkan ìṣílílẹ̀ fẹ́ ṣe ìkómọ ni àgbàlagbà tó dàgbà tó relé ta fẹ́ báyìí gbé ta fẹ́ forí báyìí gbé wọn síwájú bàbí bàbá relé àwa ń bẹ̀ bó jẹ́ ń ṣọ́ọ̀ṣì ni àwa ń bẹ̀ ẹlẹ́sìn mùsùlùmí gan ẹ tún lè kàṣàlátù náà. Wọ́n máa fa sàlátù ránṣẹ́ ni. Ṣé wá gbọ́ ẹ rí nǹkan báyìí. Sàlátù ránṣẹ́. Ìyẹn náà bẹ pè wá irun rere ṣáà la máa bára wa ṣe. Torí àwa ò ní sìnkú ọmọdé òkú àgbàlagbà la máa sìn. Àwọn àgbàlagbà tó dáa ẹni tó ṣílé ẹni tó ń ṣayẹyẹ ọjọ́ ìbí ẹni tó ń fọmọ fọ́kọ tó ń fàyà fọ́kọ ẹni tó ń ṣí church tó ń ṣàjọ̀dún àwọn ohun rere bẹ́ẹ̀. Ẹ bá ti pè ràn lọ́wọ́ aláìní ẹ débẹ̀ lọ́wọ́ kan. Ẹ ṣeun ìyá mi mo dúpẹ́ Àjàní aya bàbá mi Lékè Fágbèmí nù wọ́n ní ẹ kú iṣẹ́ Olúwa o ẹ ṣé gan ni ìyá mi mo dúpẹ́ Àjàní ẹ ṣé gan ni àdúpẹ́ táwọn èèyàn bá pè yín fún bóyá bíi concert ni àbí bíi competition kankan music praise concert gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tó bá pè yín gbogbo ẹ̀ ní ẹ̀wà ń bẹ̀ fún ẹ ṣé gan ni táwọn èèyàn bá wá fẹ́ get yín bóyá lórí Facebook báwo ni wọ́n ṣe lè get yín. Ẹ lè lọ sórí page wa ní Facebook Ìrànlọ́wọ́ Gospel ẹ dẹ̀ lè lọ sórí page mi personal page mi Abímbọ́lá Ọlábánjí ẹ dẹ̀ lè contact wa via email kò síbi tẹ́ ẹ ti lè rí wa orí Twitter àwa. Lórí Facebook wọn Abímbọ́lá Ọlábánjí lórí page wọn tó jẹ́ ti music wọn Ìrànlọ́wọ́ Gospel wọn lè bá wọn bẹ̀ lórí Instagram kọ́. Ìrànlọ́wọ́ Gospel. Ìrànlọ́wọ́ Gospel náà ni lórí Instagram lórí Twitter náà kọ́. Ìrànlọ́wọ́ Gospel. Ìrànlọ́wọ́ Gospel ní YouTube ńkọ́ ṣe wà ńbẹ̀ náà. Ìrànlọ́wọ́ Gospel. Ìrànlọ́wọ́ Gospel ẹ̀yẹ́ ṣàwọn wá Ìrànlọ́wọ́ Gospel káàkiri àtọ́rí Facebook lórí gbogbo social media ẹ máa wá káàkiri ẹ rí ńbẹ̀ ẹ ti bá àlejò wa ẹ bà wọ́n ńbẹ̀. Nọ́mbà yín kọ́ táwọn èèyàn bá wá fẹ́ pè bóyá manager yín ni àbí producer àbí promoter yín. 074 38 78 7449 7449 ìyẹn ni promoter yín tí wọ́n lè get sí pé tán bá ti get wọn báyìí wọ́n ti rí yín nìyẹn. Ẹ ṣé gan nọ́mbà wọn ni mo ti tẹ̀ jáde yìí. Nọ́mbà tèmi fúnra mi. Pé nọ́mbà tí wọ́n gan fúnra wọn. 070
074. tẹ́ bá wá fẹ́ pe ìrànlọ́wọ́ dàrẹ́ẹ̀tì àwọn kan lè fẹ́ dàrẹ́ẹ̀tì ẹ dákun strictly business ni o. wọ́n ti márì o wọ́n lọ́kọ ńlé o ẹ dákun ẹjọ́ Ọlọ́run ní bá sí ẹ̀yin jẹ́ o strictly business ni ẹ̀yin tẹ́ bá mọ̀ fẹ́ pè wọ́n fúnṣẹ́ kì í ṣe pé bẹ́ẹ̀ kẹ́ máa wá bíìpù wọn kẹ́ máa fíláàṣì àbí kẹ́ máa wá bẹ̀rẹ̀ 90 tó ti bí wọn ẹ dákun ẹjọ́ strictly business ni tẹ́ bá fẹ́ pè wọ́n fún iṣẹ́ mi orin tí wọ́n kọ ẹ bá mi pè nọ́mbà yẹn síta 074 81 70 90 69 ó ní ẹ lè pè ìrànlọ́wọ́ sí fúnra wọn òun lẹ lè pè wọ́n sí nọ́mbà tí wọ́n nìyẹn òun náà ni mo ti tẹ̀ jáde yìí nọ́mbà wọn nìyẹn Adéníkẹ́ Àlùkò wọ́n ní ìrànlọ́wọ́ gospel náà ní o bẹ́ẹ̀ ni ẹ ṣeun ìyá mi mo dúpẹ́ Àjàní ìyá mi wọ́n ní sísá ìrànlọ́wọ́ ẹ ṣé àná o ẹ kú ìdìde àná Olúwa á máa bá yín ṣiṣẹ́ àmì o Ebenezer Ṣókùnbí ẹ ṣé Ṣẹ́gun Òkìkíọlá Akínjagunlà àwọn náà ní ìsókè o àmọ́ right ẹ ṣé gan ni Ògúndọlá Sidikat wọ́n ní ẹ kú iṣẹ́ Olúwa ẹ ṣé gan ni mo kí gbogbo yín pátápátá ìyá mi Lydia wọ́n ní please send a number mo ti gbé síta wọ́n ní obìnrin ni mí o ìyá Ìbàdàn bẹ́ẹ̀ ni obìnrin náà ni ìyá obìnrin ni yín ìyá mi Lydia obìnrin náà ni mò ń pè yín o obìnrin náà ni mò ń pè yín o ẹ ṣeun ìyá mi àpáta ayérayé sí Anes Church láti ìlú Amẹ́ríkà nìyẹn ẹ ṣé gan ni tí ẹ ń wò wá fún àǹfààní àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ń bọ̀ lẹ́yìn táwọn náà fẹ́ dìde nídìí iṣẹ́ orin yìí torí pé lómi àwò wípé kí ni àwọn ará iwájú ń ṣe táwọn náà rí kọ́ náà ṣe késẹ́ẹ̀tì kan jáde ọmọ wọn fa Lamborghini jáde kí ni ń ṣe tàbí táwọn náà ń wò pé àwọn náà fẹ́ dépò àmọ̀ràn owó lẹ́ni fún wọn nídìí iṣẹ́ orin yìí. Orin kan ni máa kọ fún ẹ̀rọ àwọn onífẹ́ bẹ́ẹ̀. That song has been my watchword ever since. Nígbà tí ogun bá gbóná mú yẹn lé ní it is not easy. Kò easy. Àwọn tí wọ́n ti ẹ̀gbọ́n ọkọ ni wọ́n máa rò bèrè ni wọ́n máa ṣe wọ́n máa ti mú microphone. Bọ́tà bá fẹ́rẹ̀ ṣẹ́gun yín ó máa pàdé irú oríṣiríṣi olórin àwọn tó tó ẹ àwọn tó jù ẹ lọ àwọn kan máa fi orin gbé ẹ sókè àwọn kan máa decide láti bring it down. Ẹ má jẹ́ kọ́kọ́ yìí kó bá jẹ́ gbẹ́kẹ̀lé títí ewu yóò fi tán. If you can do it pẹ̀lú ẹ̀mí pẹ̀lú ipá àti agbára Ọlọ́run pẹ̀lú ìtọ́nisọ́nà àwọn pásítọ̀ ẹ pẹ̀lú ìgbàdúrà àwọn ẹbí ẹ lórí ẹ I know you're going to get there. Bẹ́ẹ̀ tó bá na sùúrù sọ̀rọ̀ ara rẹ̀ tó jẹ́ kó wá easy peasy tí ò sí tó sáré kọjá kádàrá torí ọ̀pọ̀lọpọ̀ náà sáré kọjá ẹ̀. Ògo yóò náà gbọ́dọ̀ bá wọn ní àbíbó ni wọ́n bá ṣiṣẹ́ rà kẹ́yìn ọ̀rà. Tó bá ní sùúrù you will get there. A home is not built in a day. Kò sí ẹni tọ́lọ́run ò ní tí ò ní pé kàn dúró de time wa ni. Pé kálukú ló ní àsìkò tí ayérayé ni kì í ṣògo apapin mo sọ bẹ́ẹ̀. Òun ló lè firin gbérin òun ló lè firin wórin òun ló lè firin túrirọ. Onímájẹ̀mú ha onímájẹ̀mú kọ́ èdè kọ́ ohun kọ́ onímájẹ̀mú gbogbo ipá. Òun nìkan ló lè ṣe kò ń ṣe nípa agbára àti kò ń ṣe nípa agbára tiwa ó kọjá ìmọ̀ àwa gan tá à ń kọrin. Àfẹni tí ò bá kọ́ pẹ̀lẹ́mì tí ò kọ́ pẹ̀lú mi sí tó ṣeré wá. Ẹ sá mú microphone wẹ́jẹ́ kan tí ń kọ́ mọ́ bá tèmi lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó wà pẹ̀lú Ọlọ́run ó máa kọjá at some point ó máa kọjá ìmọ̀ àti agbára ẹ̀. Ìgbà yẹn lọ Ọlọ́run ti intervene Ọlọ́run ti check in Ọlọ́run ti wọlé gangan. And before you know it ó máa ṣẹlẹ̀ bí miracle ni. Ìmọ̀ràn mi sí gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn pé kẹjẹ́ ká ṣe sùúrù kẹ́dẹ̀ mọ́ tá à ń ṣe anything tá a bá ń ṣe let us take it serious and believe with time I'm going to get there. Ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀. Tí a bá ti nígbàgbọ́ ní ẹ lọ́kàn tó dẹ̀ ní tó ní focus pé kíní yìí èmi náà fẹ́ ṣe mo fẹ́ bá wọn débẹ̀ tí ò bójú wẹ̀yìn ó máa ṣẹlẹ̀. Pé ó máa ṣẹlẹ̀ ṣé ẹ ti ń gbọ́ gbogbo ẹ̀yin náà tẹ́yin náà ń bọ̀ lẹ́yìn gbogbo ẹ̀yin ọmọ kéékèèké tẹ́yin náà ń dìde àtàwọn tá àti
tiẹ̀ jẹ́ rọ̀ gan ẹlòmíì gan lè jẹ́ pé ìgbà tó ti dàgbà tán gan ìpè gan ṣẹ̀ṣẹ̀ dùn pé kò náà ní sùúrù kò ṣe pé jọ́kan téèyàn bá bẹ̀rẹ̀ báyìí òun náà ni ó ga pé ló máa dìde tó ẹ ṣé gan ni mo dúpẹ́. àlejò mi lórí ètò ìyá mi àpáta ayérayé wọn ní kí lorúkọ wọn Abímbọ́lá Ọlábànjí tá a mọ̀ sí ìrànlọ́wọ́ aláìní ìrànlọ́wọ́ gospel àwọn náà ni wọ́n bẹ níkàlẹ̀ tí ẹ̀ ń wò wọ́n. màá ṣí ojú òpó sílẹ̀ báyìí fún ẹ̀yin èèyàn wa bóyá ẹ̀yin náà fẹ́ kí àlejò mi àbẹ níbèrè kan méjì tẹ́ fẹ́ bèrè lọ́wọ́ wọn ojú òpó wa ó wà ní ṣíṣí báyìí 074-59-35-3799 074-59-35-3799 lẹ lè fi pè wọlé. ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà Europe ní +44-74-59-35-3799 ó ní ẹ lè fi pè wọlé sí ojú òpó láti kí àlejò wa àbẹ́yìn náà níbèrè kan méjì tẹ́ fẹ́ bèrè lọ́wọ́ wọn. àti píìnì nọ́mbà yẹn sí ojú òpó àti píìnì ẹ̀ jáde ẹ̀yin náà lè pè wọlé láti kí àlejò wa. wọ́n ní ìyá mi Àjàní wọn ní Olúwa túbọ̀ máa ti ẹ̀yin méjèèjì lọ́wọ́ àmì Ọlọ́run. wọ́n ní thanks Ìyábàdàn kúṣẹ́ ìyá mi àpáta ayérayé wọ́n ní Ìyábàdàn always on point Ọlọ́run ọba náà ni ẹ ṣé gan ni ìyá mi Lydia wọ́n ní yes you are right my sister wọ́n ní beautiful you both ẹ ṣé o ẹ ṣé gan ni. ojú òpó wa ti wà ní ṣíṣí studio number wa ní 074-59-35-3799 ó lè lè fi pè wọlé. ẹ̀yin tẹ́ fẹ́ pè lórí WhatsApp àfẹ́fẹ́ pè láti Nàìjíríà +44-74-59-35-3799 ó lè fi pè wọlé. ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share káwọn èèyàn wálé káwọn náà kí wọ́n rí gbọ́. ẹ sì tún lè padà wò lẹ́yìn ètò tàbá parí ẹ̀. ẹ bá mi share fídíò yìí à ń retí ìpè yín ò bóyá yìí náà fẹ́ kí àlejò wa ojú òpó wa ti wà ní ṣíṣí 074-59-35-3799 ó lè fi pè wọlé sí ojú òpó ìyẹn fáwọn tá wà ní UK. àwa tá wà ní Nàìjíríà +44-74-59-35-3799 ó ní ẹ lè fi pè wọlé. a máa retí pé yín o bóyá ẹ̀yin náà ní nǹkan kan tí ẹ fẹ́ sọ tàbí tẹ́yin náà fẹ́ bèrè àbẹ́yìn tí ẹ fẹ́ bá wa kí wọ́n ẹ̀yin náà ẹ pè wọlé kí a gbọ́ lọ́dọ̀ tiyín náà ìtẹ̀ bá fẹ́ bèrè lọ́wọ́ wọn bóyá ẹ̀yin tẹ̀ tí ń wọ́nà láti bèrè wá ìrànlọ́wọ́ yìí mo ti ẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ bèrè lọ́wọ́ wọn ojú òpó ó ti wà ní ṣíṣí báyìí láti pè wọlé fún ìbéèrè kan méjì tẹ́yin náà bá ní tí ẹ fẹ́ bèrè lọ́wọ́ wọn àbí ẹ fẹ́ kí wọn sí orí ètò ojú òpó wa ó ti wà ní ṣíṣí a máa retí ìpè yín ẹ jẹ́ kí n gbé orin yìí sókè náà kẹ́ ẹ gbọ́ díẹ̀ látẹnu àlejò wa. Kùtùkùtù ni mo gbóhùn rẹ̀. Oníṣẹ́wọ́n jà lánàá oníṣẹ́wọ́n jà rábà oníṣẹ́wọ́n jà lé lọ́mọ tí. Fi dágbére lórí ètò yìí bóyá iná fẹ́ kí àlejò wa àrètí pé yín. Ohun àlejò wa náà lẹ́ ń gbọ́ yìí, ohun wọn náà lẹ́ ń gbọ́ yìí, orin wọn náà lẹ́ ń gbọ́ yìí. Òun lọ̀rọ̀ tí ń gbénú adélé kan mọ́ yóò mọ̀ ní òun Elédùmarè ọba tó mọ̀ rí ọmọ. Òun ni yà á gbóyàjú ọkùnrin kún mọ̀nàmọ́ná ṣojú ọ̀run màrún. Àgbẹ̀ ayé ọ̀dà àwa aláwọ̀ elépe àtọ̀bọ̀ bá rere. Òun ni mo rí. Hello ìbílẹ̀ rédíò ẹni tí ń bẹ lójú òpó ẹ máa káàsán. Hello ẹ káàsán ìyá mi ẹ máa dààmú mọ́. Ẹ lẹ́ ìyá mi o ẹ dààmú ẹ fòró mọ́ o. Ṣé ń gbọ́ wa orí ètò náà lẹ́wà yìí?
Ẹ̀dọ́ Ìyábàdàn ẹ káàsán o. Ẹ káàsán mà o, à ń gbọ́ yín o. Àdúpẹ́ fọ́lọ́run ọba, Ọlọ́run ọba náà ní bá wa ṣe. Ẹ kú iṣẹ́ o. Olúwa ló ń bá wa ṣe o, ìyá mi. Alájà Fèyí Sànúsí ló ń pè o. Ẹ ṣeun ìyá mi, ẹ̀ ní dààmú o. Àmì o. Ẹ ṣe gan ni àlejò mi rè lórí ètò yìí. A máa júṣe fún yín o. Àmì o, àmì Ọlọ́run ọba, àmì. Àlejò mi rè lórí ètò. Ẹ ṣeun ìyá mi, wọ́n ń gbọ́. Ẹ ṣé mà, ẹ ṣé mo dúpẹ́ mà. Ọlọ́run á kún lẹ́yìn o. Àmín Jésù. Ẹ ṣé mà, mo dúpẹ́ mà o. Ẹ ṣé gan. Ẹ ṣeun o, ìyá mi. Ẹ bèrè ọ̀rọ̀ yìí pé báwo ló ṣe ń ṣe é. Lẹ́ẹ̀kan pé kí àwọn ọkọ bẹ́ẹ̀ ni tóbi tí ọkọ fi ìgbàláyè wọlé gbàgbé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pé ẹ̀sùn tí mo rò ń bẹ̀ yẹn ni wípé kẹ́rí àti kí obìnrin tó bá fẹ́ gòkè ó dáwọ́ tó kó jẹ tẹ́lẹ̀ kọ́kọ́ ẹ̀. Hello. À ń gbọ́ yín ìyá mi láwa pẹ̀lú yín. Tó bá fẹ́ gòkè á dáwọ́ jẹ tẹ́lẹ̀ kọ́kọ́ ẹ̀ ni. A lè débi tó lọ. Hello. À ń gbọ́ yín o, a wà pẹ̀lú yín. À ń gbọ́ yín. Tó táwọn náà bá ti dáwọ́ dẹsẹ̀ sílẹ̀ kọ́kọ́ wọn wá débi tó lọ. Kọ́dẹ̀ súnmọ́ Ọlọ́run àdó ti gbogbo wa o. Àmín o, àmín Olúwa. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun ìyá mi Fèyí Sànúsí o. Ẹ ṣeun o, làkàyè ò ní dọ́bà. Ẹ mọ bá ń bẹ́tò bọ̀ náà. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀ o, ẹ ṣé gan ni. Àwọn tí aláti Nàìjíríà náà ti pè wọlé o. Ẹ ṣé o, àdúpẹ́ ìyá wa. Ojú òpó wa ìsìnbẹ̀ ń ṣíṣí o, fẹ́yìn náà tẹ́ bá fẹ́ pè wọlé. Bẹ́ẹ̀ náà fẹ́ bá wa kí àlejò wa. Àbẹ́yìn náà ní ìbéèrè kan méjì tẹ́yìn náà fẹ́ bi ọ́n léèrè. Àbí nípa míúsíìkì wọn ni tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wọn. Ojú òpó wa ó wà ń ṣíṣí. Àgbà bí ìpè bíi mélòó kan sí kó lórí pé àmọ̀dàgbé lórí ètò. Ẹ mọ̀ páwọn olórin wọn ṣe é dìlé sórí nǹkan. Ẹ mọ̀ pé ọjọ́ Sátidé báyìí ọjọ́ ọ̀sẹ̀ náà ni. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nínú ilé. Ẹ̀yin náà fẹ́ pè ní ojú òpó wa ó ń bẹ ní ṣíṣí láti pè wọlé. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò lónìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò. Tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì, ẹ̀yin tẹ́ ń share, ẹ̀yin tẹ́ ń send love, tẹ́ ń send kiss, gbogbo oríṣiríṣi tẹ́ ń send pátápátá sí àlejò mi. Pátápátá náà ni àdúpẹ́ wípé ẹ ṣé tí ẹ fi wá sílẹ̀ tẹ́ ẹ̀jẹ̀ á dá nìkan ṣe.
wọ́n ní kò sí àǹfààní kéèyàn máa kọrin kó tó máa gbé fúnra rẹ̀ èèyàn ò lè máa sọ̀rọ̀ kó tó máa dá rẹ̀ lóhùn bí ò bá sẹ́yìn kò sáwà bí ò sáwà kò sẹ́yìn àjọ wàpọ̀ náà ni àjọ lẹ̀pọ̀ àjọ ròpọ̀ ni ẹ ṣáà ti mọ̀ pẹ̀lú mi ìyá àbàdàn yín ẹ mọ̀ pé lórí ètò àjọmọ́ lẹ̀pọ̀ náà ni ẹ ṣé gan ni fún ìfẹ́ tẹ̀ fi hàn wá nílé iṣẹ́ wa pàápàá lórí àwọn ètò wa lórí ilé iṣẹ́ wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbí yìí lágbára ọlọ́run ojú yín ò ní fọ́ ètí yín ò sì ní di àlejò mi kẹ́ ẹ̀ tó mọ̀ lọ lórí ètò bóyá tiẹ̀ lórí kan tẹ́ ẹ mú wá fún ìbílẹ̀ rédíò àbí ẹ mọ̀ fún wa létà ni. níbí làwà tọ́lọ́run ti ń gbọpẹ́ ìbílẹ̀ rédíò ń ṣe bẹ́bẹ́ níbí làwà tọ́lọ́run ti ń gbọpẹ́ ìbílẹ̀ rédíò ń ṣe bẹ́bẹ́ fún polówó ọjà ìbílẹ̀ rédíò fún polówó iṣẹ́ ìbílẹ̀ rédíò níbí làwà táyéráyé gbọpẹ́ ìbílẹ̀ rédíò wọ́n ṣe bẹ́bẹ́ ẹ má gbé kúrò ńbẹ̀ ìbílẹ̀ rédíò ni. ẹ ṣé gan ni àdúpẹ́ ẹ ṣé gan ni àlejò wa rí nǹkan báwọn wọn ní ìbílẹ̀ rédíò ní ẹ má gbé pò bẹ́ẹ̀ yẹn ṣàrà lẹ̀ mọ́ ẹ ra stíìkì mọ́ báyìí kẹ́ dúró síbẹ̀ torí pé. ẹ fẹ́ polówó ọjà ìbílẹ̀ rédíò ni ọmọ yìí fẹ́ ṣe advertisement ìbílẹ̀ rédíò ni níbí làwà tọ́lọ́run ti ń gbọpẹ́ ìbílẹ̀ rédíò wọ́n ṣe bẹ́bẹ́ níbí làwà tọ́lọ́run ti ń gbọpẹ́ ìbílẹ̀ rédíò ń ṣe bẹ́bẹ́ ẹ má gbé kúrò ńbẹ̀ ìbílẹ̀ rédíò ni. tó ẹ ṣé gan ni àlejò mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lónìí tó fún wa ní àǹfààní láti gbé àlejò wa wá sórí ètò mo sì lérò pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nínú ilé ẹ̀yin náà gbádùn wọn pẹ̀lú àwọn orin aládìídùn ẹ tí ẹ rí pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìyànjú ọ̀rọ̀ ìṣítí tí wọ́n tún fún àwọn tó ń bọ̀ lẹ́yìn náà ọpẹ́ ni fún Ọlọ́run àlejò mi ìmọ̀ yọ̀ǹda yín díẹ̀díẹ̀ báyìí màmá yọ̀ǹda yín ẹ ṣé gan ni tí a pè yín tí ẹ sì jẹ́ wa àmọ́ láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò wọ́n ní ká fún yín ní ẹ̀bùn kékeré yìí ò pé a pè yín pé ẹ sì jẹ́ wa ẹ ṣé gan ni àdúpẹ́. ìbílẹ̀ rédíò ẹ ṣé ọwọ́ yín á máa ròkè sí o rédíò station yóò ní lọlẹ̀ kò ní kú lójijì o ẹ máa lọ láti ipa láti ìṣẹ́gun dé ìṣẹ́gun ẹ ṣé gan-an. ẹ ṣé àdúpẹ́ tá a pè yín tẹ̀ jẹ́ wa ẹ ṣé gan ni olúfi Táyọ̀ Kọ́láwọlé àwọn náà ń gbóhùn yín Prince Ọláníyàládé Gold ẹ ṣé Olúwaṣẹ́gun Ayọ̀míkún ẹ ṣé gan ni mo rí yín o Àmọ́dù Táwà Àbímbọ́lá ẹ ṣé gan ni àdúpẹ́ lọ́pọ̀ gbogbo yín gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣènáwó ẹ pé ìrànlọ́wọ́ gospel wọ́n wà ń bẹ̀ concert ni ẹ fẹ́ ṣèrántí òkú àgbà ni ẹ fẹ́ ṣòkú àgbà ìgbéyàwó ìkómọjáde ìṣílé orin àjọ̀dún ni ìkórè ni wọ́n wà ń bẹ̀ ẹ pè wọ́n á ti tẹ àtẹ̀jíṣẹ́ nọ́mbà wọn àti tẹ̀ síta fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n Elijah Kúmúyì wọ́n ní well done ìrànlọ́wọ́ Pastor Elijah àwọn náà wọ́n kí yín ẹ ṣé gan ni àlejò mi ẹ bá mi dágbére fún àwọn aráalé wípé wọ́n tún rí yín jà mí tàbá tún pè yín lórí ètò. bàbá máa fayọ̀ dípa ó máa fayọ̀ dípa kòtò ìbànújẹ́ yín bàbá máa fayọ̀ dípa kòtò ìbànújẹ́ ó máa fayọ̀ dípa kòtò ìláṣeyọrí ó máa fayọ̀ dípa ẹ̀rí máa fayọ̀ dípa onímájẹ̀mú bá ń fayọ̀ dí wọn pa kòtò ìbànújẹ́ bàbá fayọ̀ dípa ẹ ṣé o. tó ẹ ṣé gan ni ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín ó ní yóò ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ̀jẹ̀ náà ṣe wọn ẹ̀kú àìbínú òun ni ká jẹran pẹ́ lẹ́nu òǹfọ̀nà fún náà ní ọ̀jẹ́ bàbá ní àmọ́ bá lọ báyìí wà láì àbàdànlá adúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò mo dúpẹ́ lọ́wọ́ yín o pé ẹgbọ́n tiwa ẹ sì tún darapọ̀ mọ́ wa lórí ètò ẹ ṣeun ọlọ́wọ́n ọba kò ní pa náà fẹ́ gbogbo wa pátápátá ìyá mi Crown Adéoyè mo kí yín o ẹ ṣé gan ni ìyá mi ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé gan ni a máa lọ báyìí lónìí a tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́wọ́n ọba ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ fẹ́ polówó ọjà yín ni ìnáwó lẹ́yìn fẹ́ ṣe ni ọjà lẹ́yìn tàyín nílé iṣẹ́ ńlá ilé iṣẹ́ kéékèèké gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà
tẹ́ fẹ́ polówó ọjà yín tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń ṣe ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àbí polówó ọjà yín lówó ìdákọ̀mù náà ni ẹ kún mọ̀ pé polówó ọjà náà làgún mú òwò bẹ́ẹ̀ bá polówó ọjà yín ayé òní mọ̀ tẹ́ ń tà àwọn òní mọ̀ tẹ́ ń gbé ṣe ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò gbogbo ayé ó sì mọ̀ yín káàkiri gbogbo onílé iṣẹ́ ńláńlá ẹ darapọ̀ mọ́ wa fún ìpolówó ọjà yín gbogbo ẹ̀yin oní church ni onímọ́ṣáláṣí ẹ fẹ́ ṣèkéde ni fún àjọ̀dún ìkórè lẹ́fẹ́ ṣe ní àbísọjí ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àbáyín polówó ẹ kàn sí ilé iṣẹ́ Authentic Entertainment Organization fún gbogbo ìnáwó yìí tẹ́ bá fẹ́ ṣe MC lẹ́fẹ́ ni alága jókòó ẹ fẹ́ olórin fún ìnáwó yìí fún ìjọ yín ẹ kàn sí ilé iṣẹ́ Authentic Entertainment Organization lórí péèjì wọn Authentic Entertainment Organization ẹ like ẹ follow ẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 079-080-25944 ó lè pè wọ́n sí fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ fún ìnáwó yín ẹ kàn sí wọn lẹ́nìí wọn ó dà yín náà ẹ ṣeun o mo dúpẹ́ lọ́wọ́ yín ó wù ní ká jẹran fẹ́ pọ́n lẹ́nu ọ̀fọ̀nà fún náà ni ò jẹ́ èmi náà ní mo wá yín náà ní mo bá ojú tẹ fi wò mí ò ní fọ́ ètí tẹ fi ń gbọ́ mi ò ní di ọbẹ̀ níbẹ̀ ṣù àtẹlẹsẹ̀ báyìí náà ní mo bẹ̀ náà èmi ọmọ ọlọ́run ní tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run ọba ojú tẹ fi wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi ò ní di kò ní dé tẹ̀ náwó sí lágbára ṣẹ́ Èdùmàrè iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà ní kẹ́ mọ̀ gbọ́ ní gbogbo ìgbà pẹ̀lú àwọn ọ̀jọ̀kan ètò fáàmù àfùyín ní gbogbo ìgbà èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rèé ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn là ń lọ́lí pírẹsẹ̀ntà yín náà rèé asọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yín rèé ti pàṣíwájú bàbá máa ní mélòó náà lára mi àánú náà ni mo rí gbà torí pé ìbílẹ̀ gangan náà làwọn eléyìí ẹ ṣé mo dúpẹ́ o àmọ́ lọ lónìí á tún padà níjọ́ mẹ́jọ èmi náà mọ̀ lọ bí wọ́n gbégbé mi ìyàwó wọn mọ̀ relé ọkọ mi báyìí Àjọkẹ́ Adé mi jẹ́ èmi lọ́mọ àgàn bèlé ọmọ àgàn òbí dúdú ẹ̀gún létí eyín ọ̀gbọ́kàrẹ́ ìyẹn funfun ọkọ̀ abára mi nìjọjọ ọmọ tápà lé ìpètò ọmọ ẹranko yáyo Òkè Ìbàdàn nílé Olúyọ̀lé nílé yàrá nílé bàbá tó bí mi lọ́mọ Ìbàdàn májàmájà ti kára wájú lẹ́rú èmi lọ́mọ jẹ̀gbẹ́jẹ̀ká ọmọ fi kára ń fọ́rí mu ìlú Àìná ìlú Òjó ìlú Àjàyí olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun èmi lọ́mọ agẹ́sí kólé Ìbàdàn bánisọ̀rẹ́ àmì ní lójú ogun èmi lọ́mọ ọ̀gbọ́sọ̀tò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà lágbára lọ́dọ̀ Ọlọ́run á tún padà níjọ́ mẹ́jọ lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹ ṣé gan ni mo dúpẹ́ o títí ìjọ́ mẹ́jọ tá fi pàdé ire báyìí náà lójú owó rí ire lójú yín rí o ẹ dákun tẹ́ ẹ bá mutí ẹ mọ́ wakọ̀ tẹ́ ẹ bá wakọ̀ ẹ mọ́ mutí bẹ́ẹ̀ bá rí èṣù tó wọkọ́ mú tó tún fi gọ́gùn ojú ẹ mọ́ fọmú èṣù ṣeré o èṣù òní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà lè kó wa gbogbo wa lóògùn Ọlọ́run títí tá tún fi pàdé níjọ́ mẹ́jọ ire o ó dìgbà kan náà ire ó dàbọ̀.